السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إن شاء الله عز وجل ni dédé àsìkò yìí bi'idhnillahi ta'ala a máa gbé alámọ̀rí kan yẹ̀wò nínú alámọ̀rí ẹ̀sìn eléyìí tí ó kan àwa mùsùlùmí, pàápàá jùlọ àwa ahlus sunnati wal jama'a, nípa alámọ̀rí ẹ̀sìn kan, nípa alámọ̀rí kan tí ó ní ṣe pẹ̀lú ṣíṣọ́ ìmọ̀, dídáàbòbò ìmọ̀, bákan náà ká dífẹ́ǹdì ìmọ̀ àti àwọn olùmọ̀ bákan náà kúrò níbi àìmọ̀kan aláìmọ̀kan. الذين يحسبون أنهم علماء أو أن عندهم علما، أو الذين يحسبون أنهم علماء، àwọn tẹ́ pé wọ́n lérò, àwọn fúnra lára wọn lérò pé olùmọ̀ làwọn àbí ìmọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn mímọ̀ tó nítumọ̀, àti àwọn tẹ́ pé àbí kásá pé àwọn tí àwọn èèyàn tí wọ́n lérò pé àwọn ẹni yìí olùmọ̀ náà ni mo lò bẹ́ẹ̀. níbàámu sí pé ọ̀rọ̀ yìí ó ní ṣe pẹ̀lú al-imam ash-Shatibi rahimahullahu ta'ala, tó sì jẹ́ pé gbólóhùn wọn, ọ̀rọ̀ wọn nínú àlélẹ́ sọ wípé wa innama yaqa'u al-ibtida'u, ibi tí a fà ti ń sọ wípé al-ibtida' ṣíṣe bídá ni yóò máa ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn al-juhal alladhina yuhsabuna annahum ulama, àwọn táwọn èèyàn tí wọ́n máa lérò pé olùmọ̀ ni wọ́n. nínú nuskha mi wọ́n bẹ́ẹ̀ pé kí ni alladhina yahsabuna annahum ulama, àwọn tẹ́ pé àwọn fúnra lára wọn làwọn lérò pé olùmọ̀ làwọn. so à ń bọ̀ wá bẹ́ẹ̀ insha Allah ta'ala. ọ̀rọ̀ wa lápapọ̀ ó ní ṣe pẹ̀lú alámàrí ọ̀rọ̀ al-imam ash-Shatibi rahimahullahu ta'ala, ilé tí àwọn apá kan nínú àwọn èèyàn, nínú àwọn tí wọ́n ń pè láfa láwùjọ, tó sì jẹ́ pé fil haqiqa ó ṣẹni láàánú láti jẹ́ wíkẹ́ láti jẹ́ pé ká máa pè àwọn ilé kí pàwọn ilé la máa sọ dára fáwọn yẹn pé àfa làwọn ilé, àtàwọn ẹlòmíràn tẹ́ pé
àwọn náà wọ́n jáde wọ́n kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ àwọn àrígbá ẹ̀kọ́ tí wọ́n lọ kọ́ kò lápá lára wọn wọn kọ́ yanjú so eléyìí yóò máa dá lórí ọ̀rọ̀ ustaz aláṣẹ yẹ bá ṣe rí ní ojú tí mo ti ṣe náà ṣòro síwájú nípa wípé wọ́n gbé nǹkan kan jáde níbi ọjọ́ mélòó kan sẹ́yìn wípé àlàyé ìkàkùkà Sheikh Ejigbo àtúnkà ìkàkùkà tí Sheikh Ejigbo kà níbi tírà al-Imam Ash-Shatibi refuting and correcting the dubious reading of Sheikh Ejigbo regarding the book of al-Imam Ash-Shatibi. So àwọn fẹ́ wo nǹkan tí àwọn náà kà, nǹkan tí wọ́n tú, àti pé ṣé tí wọ́n kà ṣé tí wọ́n tú ṣó correct, ṣó bá ọ̀rọ̀ àwọn olùmọ̀mú, ṣẹ́ni tí wọ́n khata ṣé òun ló correct ni àbáwọn ni wọ́n correct. So bákan náà ẹni tó náà fò jáde tí ó ń dìfẹ́ǹdì ọ̀rọ̀ Sheikh Aláṣẹ tó sì ń lálàsẹ ẹni tí Sheikh Aláṣẹ ń lálàsẹ Sheikh Ejigbo. So eléyìí wa rabbil Kaaba laysa difa'an 'an Sheikh Abdul Razzaq Ejigbo. So eléyìí kìí ṣe pé mo kà fẹ́ wá dìfẹ́ǹdì Sheikh Ejigbo, so pé torí pé Ejigbo ló sọ ká wá dìfẹ́ǹdì rárá kẹ́wọ́ jẹ́ pé Sheikh Aláṣẹ náà gbàtà wọn jáde kí wọ́n dìfẹ́ǹdì al-Imam Shatibi tó lọ́rọ̀ bí kì í ṣe pé kí ni wọ́n fẹ́ tún ẹ̀sìn ṣe, èròǹgbà wọn nìyẹn tó bá jẹ́ pé ìtàn lérò nìyẹn ṣùgbọ́n wa kam min muridin lil khayri lam yusibhu. So ẹni tó ń náà fò jáde tó ń náà fọ́lù ìntí Afa Aláṣẹ sọ Abu Musaddad alladhi lam yuwaffaq wa lam yusaddad fima qala. So a máa fèsì lórí àwọn méjèèjì insha Allah ta'ala níta bá sọ nípa Afa iná lásán nípa ẹni tí ó tẹ̀lé wọn lẹ́yìn náà. So àkọ́kọ́ wọn ni pé àwọn méjèèjì yìí wọ́n ṣàìmọ̀ká lọ́pọ̀lọpọ̀ nípa umuru at-tiba'a àbí an-nusakh lil-kutub ala al-aqal, àbí tabati ẹ̀ sọ pé Afa Aláṣẹ àwọn làjú wọn jáde kẹ́kọ̀ọ́ wọn sì máa wọn nájú tó tíra dáadáa wọn sì máa ń tó lọ láwùjọ bó wá ti lẹni tí òun jáde tó lo oríṣiríṣi ọdún ní Sudan tó fi ń kẹ́kọ̀ọ́ gan lọ́dọ̀ ẹni tó pín náà olùmọ̀ muhaqqiq inan ẹni tí mo gbà lérò ní Sheikh Abdulkarim Al-Hajuri. So àwọn afáàtí wọn nímọ̀ nípa nusakhu tíra iná ilé ìbò ní tíra ṣe ń rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí pé tí ẹ bá ti wà á rí nǹkan gan ó yẹ kéèyàn ó lè ní kí ẹ lọ ká ó ṣe yẹ kí ihtimal wà bìkà yìí yóò ní mú gẹ́gẹ́ báwọn lè ṣe mú yìí ní tó ń túmọ̀ sí pé àwọn eléyìí ní àyèmọ̀kan nípa àlámàrí òfojú hàn. So bí eléyìí bó ṣe rí náà nìyí ní tí wọ́n kọ́ mú jáde náà nípa pé ìd ló wà nínú tíra ṣùgbọ́n Sheikh Ejigbo ka ìdá wọ́n kàn wá jáde bẹ́ẹ̀ wọ́n sì gbé tíra ẹ̀ka jáde Afa Aláṣẹ pé ẹ̀wọ́ òun lélẹ́yìí o lọ́dọ̀ tèmi page kìíní ló wà Allahu Akbar lọ́dọ̀ tèmi page kìíní ló fọ́ọ̀lù sí. So eléyìí ni laysa kalaman ilmiyan aslan kì í sọ̀rọ̀ ìmọ̀-ara kì í sọ̀rọ̀ àwọn onímọ̀ iná ilé page kìíní ló fọ́ọ̀lù sọ́dọ̀ tèmi. Al-i'tisam li Shatibi onínúsàkó oríṣiríṣi èmi fúnra mi lẹ́nu ìjẹta àbíjẹni tí ìlú ní mo ti ní tẹ̀lá lórí bóyá nusakh mẹ́fà àwọn míì tí wà tẹ́ pé mi ò rí ara mi ò náà fẹ́ láti rí wọn. So tọ́ba Dar ibn al-Jawzi àbí Dar at-Tawhid tí Sheikh Mashhur Hasan tó ń haqqaqa tọ́ba Dar ibn Affan Sheikh Salim Hilali طبعا منا الشيخ محمد رشيد رضا طبعا مي دار الحديث
دار الحديث في مصر، طبع مي دار ابن الجوزي في القاهرة، طبع مي مؤسسات الرسالة تبي ولا كون غاني مله ولا لا كوكو مؤسسات الرسالة مجلد مجي تطبي، طبع مي دار ابن حزم مجلد يكا بواشلونية بوشلونية بوشلونية فعلي اعتصام كيف أجرب يا page báyìí ni kìíní ìfọ́lù sí lọ́dọ̀ tèmi o àyèmọ̀kan tó lágbára iná ilé afálasẹ́ àyèmọ̀kan iná ni. So bákan náà bóòlù ṣe ń da yín lójú pé tábà wo nùsàkó mi tábà wà wọn nùsàkó mi àní bá ìdá níbẹ̀ tó da yín lójú at least ìyẹn tiẹ̀ create opportunity náà gbá káfẹ́ ní ní excuse ìyẹn create excuse gbá ẹ̀ káfẹ́ ní ní excuse náà pé nípa ti nùsàkó àyàfi tó ju yín bá ti tó gbà wọn nùsàkó tó wà fún tíra yìí lókun wípé nùsàkó báyìí mo kà á sókè àkàrà fò jáde lápẹ́ o péjì kìíní kan lọ́wọ́ lọ́dọ̀ mi tó jẹ́ pé ó lè jẹ́ pé nùsàkó tó wà lọ́dọ̀ rẹ̀ gan lọ́dọ̀ wọn gan nùsàkó tó yẹ pé al-mutaraddiya inan nùsàkó radiya inan nùsàkó tí ó gbádùn tí ó ní tòmọ̀ tí yẹ pé la yu'awwal alayhi ó lè jẹ́ pé tó wà lọ́dọ̀ wọn nìyẹn. فالله المستعان فالله المستعان. So inshallah ta'ala mama play ọ̀rọ̀ ama kama si lẹ́ẹ̀kọ̀ọ̀kan. So lórí ilé náà fún sádùn náà jáde wọn sọ káyọ̀ kíríkà wọn pariwo ṣe bẹ́yìn tí ẹ kẹ́kọ̀ọ́ ẹ súnmọ́ àwọn olùmọ̀ níwọ̀nba tí ó bá tiẹ̀ pọ̀ ẹ súnmọ́ àwọn olùmọ̀ níwọ̀nba ó yẹ kẹ́yìn tí ẹ lé o ká nígbà tí ó yẹ kẹ́ lè wò pé nígbà tí mo ka nǹkan yìí o nígbà tí mo wò lọ tí mo wò bọ̀ o tí mo wà wọn ní sáà oríṣiríṣi o nǹkan báyìí ni mo bá ń bẹ̀. ẹ kàn wá fọ́lò tí ẹnìkan sọ ẹ wá fọ́lò tí ẹnìkan sọ lẹ́yìn tí báyìí náà mọ̀ pé ẹni yìí ni ṣùgbọ́n kò ní jọ ẹ̀ lójú náà torí pé irú ìró ní ìbọrùn ìkankaná lẹ́yìn méjèèjì so ìtò ìtumọ̀ fi rin lẹ́wọ̀n ní pé kí ni ìtò dájú ní pé gbọ́rọ̀ àfẹ́jìbọ̀kẹ́ tó jáde àfa aláṣẹ ẹgbọ́kẹ́ tó jáde ìtí wọ́n sọ lẹ́yìn náà wá sọ so bẹ́ ṣe wá gbọ́rọ̀ yẹn tán bẹ́ ṣe wá gbọ́ tẹ́gbọ́ gbẹ̀ tán tẹ́gbọ́ kẹ́ni báyìí sọ báyìí kò báyìí pé ọ̀kan lẹ́gbọ́ ọkọ̀ ẹ̀yọ́ méjì nínú mẹ́rẹ̀ẹ̀rin àbí márùn-ún sí ni kẹwàá máa ní tìbá pé ẹ̀yin náà ẹ̀ ṣàṣìṣe kẹwàá máa lè sọ pé àyíṣẹ́ máa bí àwọn kàtá yìí náà káyìí ok ẹ̀ lè sọ yẹn tó báyìí pé rí ẹ̀ lè sọ nítorí pé kíni nítorí pé ara lé ni ṣùgbọ́n èjìgbò ara ta ni Allahul musta'an àwọn musadda tẹ́lẹ̀ fẹ́ǹsì ta ni tó bá rí nǹkan lọ́dọ̀ àwọn eléyìí yóò kàn dẹ́mẹ̀ tójú bá dà máa hifdhil karama wa dhikri aljamili anil muntaqad wọ́n sọ dáadáa nípa ntọ́ wọn ṣe kí ni wọ́n kàn sọ pé wòye ṣùgbọ́n nígbà tí wọ́n ti ṣe kí ni wọ́n ti fò gánà láti bí ọjọ́ mélòó sẹ́yìn ìgbà yẹn láti rí pé àtàkàgbótó àìfarabalẹ̀ kí wọ́n kàn máa sọ̀rọ̀ just láì tiẹ̀ láì wo gbogbo tẹ́yìn sọ̀kan ó pọ̀ lára yín kí alábàjá ìkàwọ́ka ìkànkà yín kọ́ ìkàwọ́ka tí yín kọ́ àwọn ìsọkúsọ tí yín náà kọ́ tó pọ̀ lóríṣiríṣi Allahul musta'an mo ń bọ̀ inshallah ta'ala so àkọ́kọ́ mi ò bá ní kí n dá sí méjì pé kí n ṣe kísmù kan fáwọn kàkókà tó kú tó afárasẹ́ kísmù kan fún main topic ṣùgbọ́n gbogbo ẹ̀wọ́n ara wọn náà ni bí ta bá ti ń ṣe lọ náà á ṣe kí ni a máa tọ́ka sí bi'idhnillahi ta'ala bi'idhnillahi azza wa jalla ìkàkùkà ìtukùtù àti máa wé tí a fòwé so kì í ṣe Ṣátíbì lásán torí kì í ṣe ọ̀rọ̀ Al-Imam Ṣátíbì lásán náà kà so bí òṣèré náà nílé àkọ́kọ́ ọ̀rọ̀ Sheikh Aláṣẹ tí wọ́n sọ màá pè rẹ̀ inshallah azza wa jal
nígbà tí májẹ̀mú bí ojú ọba tuntun lára rẹ̀ ẹja gbọ́dọ̀ kan sí mo fẹ́ fọ̀rọ̀ kan jáde lónìí. gbìyànjú màdìyí náà a sọ pé nǹkan bí èèyàn gbọ́dọ̀ dáwò wọ́n ti gbìyànjú kankan nínú ẹ̀sìn ìlànà yẹn tẹ́kí ṣòro sọ ní ìṣìhàd tí gbogbo májẹ̀mú ìṣìhàd wà ti pé lára rẹ̀ tí gbogbo májẹ̀mú ìṣìhàd wà ti pé lára rẹ̀ ṣẹ́rí ọ̀rọ̀ tí àdìmọ́ Ṣáfi'í sọ yìí nínú wọ́n fẹ́ parọ́ mi ká tó parọ́ mi ẹ̀jẹ̀ tí mo kọ́kọ́ já sí ìdòdì mo rò pé a ti bọ̀ ìgbìyànjú ẹni ló ń ṣe ìgbìyànjú a sọ pé mọ̀ ní ìlú náà ni a sọ pé ọ̀bọ̀ mọ́tò gbìyànjú ọ̀kan nínú ẹ̀sìn gbàgbé tí mo mọ́tò gbìyànjú ọ̀kan nínú ẹ̀sìn إذا لم يستكمل شروط الاجتهاد tí wọ́n jẹ́ ìmúgbìyànjú ọba ti pé lára rẹ̀ ẹ̀yọ́ ní kí ẹ̀dàkọ̀ ẹ̀ bá mi padà lọ síbi tíra ẹ̀ ní page 107 ẹ̀rọ ọ̀rọ̀ tí Imam Shafi'i sọ̀rọ̀ ní lórí máa sọ̀rọ̀ wallahi Imam Shafi'i àdéhùn ọ̀sán tìlá wọ́n sọ̀rọ̀ bí fáwọn oníbídí àná àwọn oníbídí àná fi mí yẹn bá wí àwọn oníbídí àná Imam Shafi'i sọ wípé kò sí ìyẹn ọ̀kà sí oníbídí àfẹ́fẹ́ nínú ẹ̀sìn itu amal sudah ini tak kubu kubu aja aku kat inti saya kubu kamu emang aku ini king bilang di semua tibi orang nak orang bilang ketua ju subang itu baik king bilang di semua tibi mana manusia ada mana facih ada manusia ada ibu ju ento pasti ibu ju emang aku manhijuna ani itu benar sekali ya manhijuna ani aku tadi bang aku saya ingin beri manusia ni tu ibi lamu yẹ sakimi ṣòro tó lè jihad torí pé wọ́n jẹ́ mú gbìyànjú òwe lára rẹ̀ yàrá kò sí lára rẹ̀ ibi ló wà ń bẹ̀ ṣéèkì ìdíwọ́ sọ pé ìdá lamu yẹ sakimi ẹ̀yìn tó yóò ti yé yín bá ń gbé ìkàwùkàrí torí pé lẹ́yìn ìkàwùkàrí ṣéèkì ìdíwọ́ gbà lójú wọn tutù kùtù táwọn bàdà tutù kùtù báwọn ní ti ń bẹ̀rẹ̀ mi wọn ìlìzáàmù ti ń bẹ̀rẹ̀ mi wọn yẹ ìlìzáàmù ṣètọ́ ní ti ń bẹ̀rẹ̀ mi wọn yẹ dábí ń da àwùjọ rú wọn ẹni jáde tó gbọ́n náà ní ìṣàlọ́ tààrà ní ti máa ṣàfihàn sọ ní wípé فاجتهاد من اجتهد ìgbìyànjú ẹni tó gbìyànjú mo ní ìjì ní alif akọ ìdí lámì yẹtẹ ní ṣòro tó lè jà nítorí pé mọ́jẹ̀mú gbìyànjú òpin ìtì bẹ́ẹ̀ nù ṣàfihàn nítorí pé mọ́jẹ̀mú gbìyànjú òpin akọ ìdí lọ́wọ́ àgbẹ̀ ọ̀sáàlù ìdìbò tún ní ìtumọ̀ ní ìlà ọ̀tọ̀ọ̀tọ̀ sí ìtumọ̀ rẹ̀ ọ̀kan ń jẹ́ ká máa yẹ lọ́dún tó wà nígbà ìgbà tó kọjá ní ìdí tó pé nítorí pé kí ni ìyẹn mọ́jẹ̀mú gbìyànjú òpin àwọn tó ní ìlà nígbà tí ò bá ti ẹgbẹ́ ìyẹn jẹ́ ìtukùtù ara ọkọ ọ wá débi ṣòro tó lè jẹ́ ààyè wọ́n ní nígbà tí májẹ̀mú gbìyànjú ọ̀pá ti pé lára rẹ̀ ẹni jìnnà gbẹ nígbà tí májẹ̀mú gbìyànjú ọ̀pá ti pé lára rẹ̀ kò sínú tí a. naam alhamdulillah apá kan nù ọ̀rọ̀ wọn iná ni a ti gbọ́ yìí apá kan nù ọ̀rọ̀ wọn iná láti gbọ́ yìí so nípa pé id iná ló wà nínú tírà ṣùgbọ́n ìdá iná ni Sheikh Ìyìbò ká sọ pé ìtukùtù iná wọn tú so àti wípé nítorí pé wọ́n fẹ́ lò fún kankan so bí wọ́n ti sọ̀rọ̀ débẹ̀ pé wọ́n fẹ́ lò fún kankan so wọ́n fẹ́ fi gbé ìlzámù eléyìí tí ìlzámù ṣàyítánì wọ́n fẹ́ fi gbé wọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àkọ́kọ́ ni pé tí mo ti sọ síwájú àwọn nǹkan tí àwọn nusakh tó wà fún tírà ṣé gbogbo ẹ̀ lẹ́tí rí ṣé gbogbo ẹ̀ náà lẹ́tí rí tó sì dáhùn lójú pé ìdá iná lọ́nà gbogbo ẹ̀ so ẹlẹ́ẹ̀kejì òun ni pé kàlá ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n ń sọ̀bọ̀ ọ̀rọ̀ tí al-Imam Ash-Shatibi rahimahullah ta'ala tí wọ́n ń sọ̀bọ̀ kì í ṣe àwọn bídà nìkan iná ló ń bá wí kì í ṣe àwọn oníbídà nìkan ló ń bá wí so àwọn kan tó ń tọ́ka sí òun ni pé kí ni òun ni pé níbi tí al-Imam Shatibi rahimahullah ta'ala tí wọ́n ti ń sọ̀rọ̀ bọ̀ lókè níbi war-rabi'u ẹlẹ́kẹ̀rin ni pé anna kulla rasikhin wọ́n ni pé gbogbo ẹni tí ó bá fẹsẹ̀ wálẹ̀ dáadáa nínú ìmọ̀ la yabtadi'u abada irun ayé wọn kì í jẹ́ oníbídà wọn kì í ṣe bídà àti wọn kì í dá bídà kalẹ̀
wa innama yaqa'u al-ibtida'u mimman lam yatamakkan min al-ilmi alladhi ibtada'a fihi. So ìdá bídà kalẹ̀ ìṣe bídà ni a máa ṣẹlẹ̀ lọ́dọ̀ ní pé kò fẹsẹ̀ wálẹ̀ dáadáa nínú ìmọ̀ tí ó ṣe bí nínú ìmọ̀ eléyìí tó ṣe bídà nínú rẹ̀ hasba ma dalla alayhi al-hadith ní ìbámu sí ntí hadith fún tọ́ka sí ntí hadith fún tọ́ka sí. So àbí hadith wo ni wọ́n tọ́ka sí níbí? Hadith yìí náà ni Ash-Shatibi rahimahullah ta'ala ló tọ́ka sí níbí. Ṣé hadith kan tó ti mẹ́ńṣà síwájú ni àbí tó mẹ́ńṣà rẹ̀ nínú síyáàpù yìí àbí nínú báàbù yìí? So hadithu tí wọ́n tọ́ka sí òun náà ni hadithu qabdu al-ulama naam al-ulama qabdu al-ulama. So kátẹ̀ tó lọ síbẹ̀ yẹn so wọ́n ní pé Ash-Shatibi rahimahullah ta'ala ní pé fa innama yu'ta an-nasu ibi tí àwọn èèyàn ti máa ń kó sọ́wọ́ òun ni kí min qibali juhalihim látọ̀dọ̀ àwọn aláìmọ̀kan wọn àwọn aláìmọ̀kan náà àwọn èèyàn ìdákùn sáwọn níbi dáa nìkan aláìmọ̀kan alladhina yuhsabuna annahum ulama àwọn tí pé àwọn èèyàn máa lérò pé onímímọ̀ iná ni wọ́n àwọn èèyàn máa lérò pé onímímọ̀ iná ni wọ́n síwájú káwọn ènìyàn kan tó ṣe kíni kan tó ṣe bídà yàn ṣe bí ìbtìdá ni nǹkan kan téèyàn bẹ̀rẹ̀ ìyẹn mú nǹkan wá before kó tó ṣe bídà yẹn ṣé oní bídà ni before kó tó gbé bídà yẹn kalẹ̀ ṣé dandan ni kó jẹ́ pé oní bídà ni sáré pé kì í ṣe dandan òní kó yẹ pé ń tọ̀ ń kó wá jẹ́ oní bídà ìṣẹ̀dá kó jẹ́ pé ń tọ̀ ń wá gbọ́dọ̀ jẹ́ oní bídà. So àkọ́kọ́ iná nìyẹn so wọ́n sọ pé idha kana kadhalik tó bá rí bẹ́ẹ̀ o fajtihadu man ijtahada ìgbìyànjú ẹni tó bá ṣe gbìyànjú náà manhiyun anhu nǹkan tí a kọ̀ iná ni. So fajtihada man ijtahada ìgbìyànjú ẹni tó ṣe gbìyànjú níbo nínú àwọn kíni nínú àwọn tá a ti sọ síwájú annas nínú àwọn aljuhalu minan nas táwọn èèyàn lérò pé ulama òní wọn kì í ṣe dandan kó jẹ́ pé ó ní bídà nìkan. So lẹ́yìn náà nǹkan mi tó ń tọ́ka sí ó ní pé tẹ́bá lọ́wọ́ tọ́ba mi tọ́ba Mashhur Hasan Sheikh Mashhur àti tọ́ba Dar ibn Hazm ẹ̀rí pé wọ́n mú tarjama wá fún gbogbo ọ̀rọ̀ Ash-Shatibi kọ̀ọ̀kan ibi tó ti ń sọ̀rọ̀ at-tahsin wat-taqbih wọ́n ṣe kí wọ́n anwana rẹ̀ wọ́n fi sínú bíi bírákẹ́tì báyìí. So níbí yìí náà níbi tó ti parí àrọ́bì ẹ̀yàn gbà tó fẹ́ bọ́ ìsàlẹ̀ wọ́n á ṣe kí ni Sheikh Mashhur àwọn ọ̀rọ̀ wá pé kí ni ijtihadu ghayril muta'ahhil ijtihadu ghayril muta'ahhil ijtihadu ẹni tí ò ní ahliya tí ò ní yẹn pé Ash-Shatibi fẹ́ sọ̀rọ̀ nípa ijtihadi ẹni tí ò ní ahliya tí ò ní kápá láti ṣe ijtihad. So wọ́n sọ pé ijtihadul mubtadi'i ghayri al-muta'ahhil wọ́n sọ pé ijtihadu oníbídà tí ò ní ahliya bẹ́ẹ̀ náà ṣe wà nínú nuskha Ibn Hazm wọ́n sọ bẹ́ẹ̀ ìntí wọn. So tẹ̀búìbù yìí lásán tí wọ́n fún ọ̀rọ̀ Ash-Shatibi wọ́n túmọ̀ sí pé wọ́n ò gbọ́ yé lọ síbi pé oníbídà nìkan ló bá torí pé ọ̀rọ̀ tí Ash-Shatibi tó ń bá bọ̀ lókè kò sọ̀rọ̀ ijtihadu bẹ́ẹ̀ ara kò sọ̀rọ̀ ijtihadu bẹ́ẹ̀ àárín nìkan ló sọ̀rọ̀ ijtihadu ó sì kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sínú báyìí gbogbo èèyàn ló kó sínú sòtẹ́lá ó ṣe pín àwọn èèyàn sí méjì gẹ́gẹ́ bí ó ṣe wá. So bí ilé ìbò ṣe rí iná ni. So lẹ́yìn náà gẹ́gẹ́ bí afárá yẹn sọ pé oníbídà ò lè ṣe ijtihadi kankan tó bá yẹ kí bẹ́ẹ̀ ni èyí tí wọ́n ká àlùwánà níbi ní pé kí ijtihadul mubtadi' afẹ́ sọ̀rọ̀ nípa ijtihadul mubtadi' ṣé oníbídà lè ṣe ijtihadi àbí kò lè ṣe ijtihadi èyí tí wọ́n ṣe ní ọ̀nùwán fún ọ̀rọ̀ yìí náà ilé. So bí eléyìí bó ṣe rí náà ni. So man ijtahada níbi ọkọ̀ gbogbo ẹni tó bá ṣe ijtihadi sínú tó yẹ pé kí ni tó yẹ pé nínú àwọn juhalu náà min qibali juhalihim ay juhali an-nas alladhina yuhsabuna annahum ulama wa ma aktharuhum la kaffarahum Allah. So bí eléyìí bó ṣe rí náà lẹ́yìn náà ni pé àwọn olùmọ̀ tí wọ́n ṣe sharhu tírà yìí alhamdulillah àwọn olùmọ̀ lásìkò táwa yìí wọ́n tànà wà látìrà bí sharhi
wọ́n ṣàlàyé rẹ̀ ní àlàyé eléyìí tí ó tó kúnná tí ì ṣe olùmọ̀kan tí ì ṣe méjì tí ì ṣe mẹ́ta tí ì ṣe mẹ́rin so ṣùgbọ́n mi ò mú mẹ́ta tàbí mẹ́rin wá a rí i pé gbogbo wọn kò sẹ́nìkan nínú wọn tó wá tú ọ̀rọ̀ yẹn tó wá tú sí wípé ẹni tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ o àbẹ́ni tí Ash-Shatibi tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ oníbídà yìí náà kò sẹ́nìkan tó tú ọ̀rọ̀ yẹn tó tú síbẹ̀ àfi afáàláṣẹ nìkan àfi afáàláṣẹ àti Abu Musaddad wa man laffahuma so àkọ́kọ́ tí máa kọ́kọ́ mú wa òun náà ni Sheikh Adil Ash-Shurbaji حفظه الله تعالى وإذا كان كذلك فاجتهاد من اجتهد منه التمييز عنه إذا لم يستكمل شروط الاجتهاد فهو على الأصل العمومية ولما كان العامية حراما عليه النظر في الأدلة والاستنباط يبقى الرجل اللي لم يستكمل شروط الاجتهاد انظر فهو على أصل العمومية. العمومية يعني إيه؟ أري من العامة انظر فهو على أصل العمومية يبقى الرجل اللي لم يستكمل نعم ونبي بطافة كوراء الشاطبي دي بكيني فهو على أصل العمومية وفي شالة انظر هو الرجل الذي لم يستكمل شروط الاجتهاد ọkùnrin tẹ́ pé májẹ̀mú ijtihad ò tí ì pé sára rẹ̀ kò tí ì dépò ẹni tí a sọ pé májẹ̀mú ijtihad ti pé sára rẹ̀ irọ́ ẹni bẹ́ẹ̀ ń kọ́ fa huwa ala aslil umumiyyah ó wà nínú àwọn ó ń tọ́ wà nípìnlẹ̀ ìyẹn ni pé ìpìnlẹ̀ pé àmì náà ìpìnlẹ̀ pé àmì iná ni ó ń tọ̀ so wọ́n lo ar-rajulu níbí wọ́n sọ yí pé al-mubtadi' wọ́n sọ pé oníbídà. شروط الاجتهاد انظر فهو على أصل العمومية. العمومية يعني من العامة والسوق والدهمان. واخد بالك؟ يبقى كأن الإمام الشاطبي يريد أن يقسم الناس باعتبار الاجتهاد وعدمه قال لك مجتهد وعامي. so wọ́n ní pé níbí Al-Imam Shatibi rahimahullah lọ́wọ́ dáa gẹ́gẹ́ pé ó fẹ́ pín àwọn èèyàn ó fẹ́ pín àwọn èèyàn min haythu al-ijtihad wa adamihi lágbárin ijtihad wọ́n fẹ́ pín àwọn èèyàn sí mujtahid àti ammi ní tí wọ́n ṣe ń bí nìyẹn sọ pé àwọn èèyàn mujtahid àti ammi ẹni tí ò bá ti ní májẹ̀mú ijtihad yẹn òun ni ala asli al-umumiyyah ó wà nínú kíni ó wà nínú àwọn awam ó wà nínú àwọn awam an-nas. فأدخل طالب العلم في العامية وحق له ذلك. sọ wọ́n ní pé kíni Al-Imam Shatibi ó wá fi kíni ó fi talib al-ilm náà ó fún wọn náà sínú ammi so kì í ṣe mujtahid àbí mubtadi' ni wọ́n sọ pé fa huwa ala asli al-umumiyyah lásán kì í ṣe pé gbogbo èèyàn iná kì í ṣe gbogbo èèyàn tó bá ti man ada al-mujtahidin ní tó bá ti yàtọ̀ sáwọn al-mujtahidun so kì í ṣe kí n dá dúró báyìí so wọ́n ní pé níbo mi náà àbí ntí máa tún lọ bí wọ́n ní pé tábà gbọ́n tá a fa náà ka ìdá iná làwọn náà ka ìdá iná ni wọ́n ka ẹ dákun ẹ bá bí afa aláṣẹ àti Abu Musaddad ṣé àwọn náà fẹ́ gbé ìlzámù wọlé ṣé afa yìí náà fẹ́ gbé ìlzámù wọlé lóye káwọn náà ka ìdá ṣé afa yìí ṣé àwọn náà fẹ́ gbé ìlzámù wọlé ṣé káwọn Adil Ash-Shurbaji hafidhahullahu ta'ala ṣé àwọn náà fẹ́ gbé ìlzámù wọlé lóye káwọn náà ka ìdá yá Abu Musaddad فالله المستعان. إذا كان كذلك فاجتهاد من اجتهد منه منهي عنه إذا لم يستكمل شروط الاجتهاد. Sati berada banyak. Ida ina ni afana kan ibi. Ida la wana ka. So tẹ́ bá ti rí nǹkan báyìí tẹ́ rẹ̀ jẹ́ talibul ilmi èèyàn wò ní pé ìmọ̀ kí pé nuskha kan wà ìmọ̀ kí pé nuskha kan wà kí pé ó fi ìdá nílẹ̀ tàbí kó jẹ́ kí ó sì lè jẹ́ mistake náà látara wípé if àti ìdá ó súnmọ́ra wọn ó jọra wọn so lẹ́yìn náà ni pé if lam yẹn èèyàn fẹ́ lè ka bí alif níwájú if èèyàn lè má ṣàkíyèsí èèyàn lè má ṣàkíyèsí so ṣùgbọ́n àwọn eléyìí kò sí wọn dọ̀rọ̀ kankan lọ́dọ̀ táwọn so bí òṣèré náà eléyìí èmi tí máa tún mú wa insha Allah ta'ala
معاصرة من جهال يتصدرون على وسائل التواصل ويحسبون أنهم إيش؟ سيدنا الشيخ علماء. نعم. ولو إذا كان كذلك فاجتهاد من اجتهد منهي عنه إذا لم يستكمل شروط الاجتهاد. So, awo idala wana kambio magiuntung kakiu fafa idalo kau idalam yastakmil shurut al-ijtihad. Yuti ashwadina kekwe au kwa agbara le nuskha to ala watelasa. Yeki nuskha ayi haja ni enni au nuskha inan aka agbara le. Yuti ashwadi pia boni o sherina onusakhu ni. Yawa faye èèyàn fàyè lẹ pé ó ṣeé ṣe pé nuskha kan wà tó ṣe ìfìbátù ìdá so lẹ́yìn náà wá ní pé yín táwọn olùmọ̀yìn sọ àti tí Ash-Shatibi ń sọ̀bọ̀ kò yá para wọn pẹ̀lú kí wọ́n ka ìdá òun náà sì ni tó ṣe déédéé tí Sheikh Ìjìbò náà sọ. هؤلاء الجهال هل يحق لهم أن يجتهدوا؟ لا، لأنه لم تتوفر فيه آلة الاجتهاد. ليس قويا في أصول الفقه، ليس قويا في المقاصد، ليس قويا في الحديث. نعم. صحفا صامين كويكين باتوا كوراني ديبا كويكين فهؤلاء الجهال هل يحق لهم أن يجتهدوا؟ أما جهال شو طفوا ولا تشي اجتهاد سواء كوكوتا تربكي ولا برادة ونما تيوم مريكي إنه فقه إنه لغة إنه أصول الفقه أتبابنا سو أنا عممني وخصصه وعممني بما واني ويكنا بلا وفا يكنا انت وانا صو ونكني وشكني wọ́n mú lórí pé mujtahid ni àbí al-mubtadi' lásán ni Ash-Shatibi bá bí kìí ṣe pé kí gbogbo èèyàn pátá iná ni wọ́n sì mú pé Ash-Shatibi ó ń pín àwọn èèyàn sí mujtahid tàbí ammi tí ó máa jẹ́ muqallid pé kí ni la yajuzu lahu an-nadharu fi al-adillati wal-istinbat so bí ilé ìbò ṣe rí iná ilé so lẹ́yìn náà wọ́pẹ́ lẹ́kẹta pẹ̀lú ọ̀rọ̀ yìí wọ́n ni pé id àti ìdá nǹkan tí wọ́n súnmọ́ ní motivation lè síwájú náà wọ́n súnmọ́ ra wọn nínú láfúdù so tó bá jẹ́ pé id náà ló wà ń bẹ́ tó tọ́ níbi ogbó nusakh ló sì wà níwájú àáfàá náà àfẹ́jìgbò tó bá pé id náà lọ́wọ́ wájú wọn nǹkan yìí ni nǹkan tó wà wárí ní tí ẹ̀ tí ẹ̀ lè fún yẹn ní excuse lórí ẹ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ló gbé wọn àbí wọn rí dáadáa pé wọn wò dáadáa ni wọn wò dáadáa sọkátà sọ pé àwọn afáàmì náà afáàmì jù mọ̀ tí mo wá ní sìn màtí wọn lómi wá pé àwọn náà ká ní ìdá wọn ká id so bí ó ṣe nínú ilé so kí ẹ change id sí ìdá nǹkan tó rọrùn níbi qira'ah nǹkan tó rọrùn níbi pápá jùlọ ìyẹn wà láì àárín ọ̀rọ̀ nǹkan tó rọrùn ni nǹkan tó rọrùn iná ń tẹ́ pé ó wá qarib ala lisan aw ila lisan so ó súnmọ́ ahọ́n yàgà mistake níbẹ̀ sí ni ó sì jẹ́ nǹkan tó ṣe kí n tó wà warid jiddan so bí ilé ìbòṣèlú náà ni so lẹ́yìn náà wá ní pé atẹ́ntóka id atẹ́ntóka ìdá ìtumọ̀ náà fi nìháyà ìtumọ̀ ọ̀rọ̀ al-Imam Ash-Shatibi rahimahullah ta'ala fi nìháyà ibi kan náà ní ó padà forí sọ ibi kan náà ní ó padà forí sọ so torí pé tá bá wo intẹ́tú àti intẹ́lómínàtú kò fẹ́ sí yàtọ̀ kò ṣe kí kò fẹ́ sí ìyàtọ̀ ń bẹ so wọ́n á pé fajtihadu man ijtahada ìgbìyànjú ẹni tó bá ṣe gbìyànjú ẹnikẹ́ni tó bá ṣe gbìyànjú so torí pé máa ń tàn bẹ́ẹ̀ náà fẹ́ padà sọ̀rọ̀ pa máa ń nà bẹ́ẹ̀ mawsuli ni kìnìkan ó gbọ́dọ̀ ní tó ń padà sí wọ́n ti gbàgbé pé man nínú àwọn siyaqul umumi náà tó kọ́ kó bọ́ anybody ijtihadu anybody tó bá ṣe gbìyànjú manhiyun anhu so anybody yẹn wá ní man yẹn yóò máa túmọ̀ sí àwọn tí wọ́n ti rí kọjá tí wọ́n ti mention nípa àwọn afá ìtú ọ̀rọ̀ yìí wọ́n ní kí ni al-juhal àwọn aláìmọ̀kan tí wọ́n lè qayyada rẹ̀ pẹ̀lú kó jẹ́ mubtadi' wọ́n qayyada rẹ̀ pẹ̀lú kó jẹ́ mubtadi' so lẹ́yìn náà ni pé id nínú èdè Lárúbáwá ó máa ń wá bí máàna ìdá id nínú èdè Lárúbáwá ó máa ń wá bí máàna ìdá tọ́lá kan sọ pé ẹ̀ torí pé id tábà ti rí id á máa mọ̀ pé ìtọ́wá lẹ́yìn rẹ̀ tó ti rí kọjá yìí náà ni àìmọ̀kan iná ilé yìí ala al-ghalib yìí náà ni ala al-ghalib
iná lè pé fil ghalib wọn ni pé idh ó máa ń jẹ́ fún nǹkan tí lima mada wa idha lima yustaqbal. So ṣùgbọ́n al-aksu warid wa sahih. So bí ó ṣe rí iná ilé ó sì wá nínú al-Qur'an níbi tí idha tó ti ń tọ́ka sí al-madi tí idh tó máa ń tọ́ka sí. àkọ́kọ́ Allah subhanahu wa ta'ala ni hatta idha adrakahu al-gharaq nínú suratu Yunus hatta idha adrakahu al-gharaq. So idha adraka fi'l madi naniya. So bákan náà ń bomi nínú suratu Yasin Allah subhanahu wa ta'ala ni hatta idha balagha maghrib ash-shamsi ta inú suratu al-Kahf rada hatta idha balagha fi'l madi wasilu idha níbẹ̀. bákan náà nínú suratu al-Jumu'ah Allah subhanahu wa ta'ala ni wa idha ra'aw tijaratan aw lahwan infaddu ilayha wa idha ra'aw tijaratan. So idha ra'aw madi niyan idha si walito tó máa ń lò fún ma yustaqbal ǹjẹ́ pé yóò ṣẹlẹ̀ ní al-mustaqbal ó sì ń lò fún tó ti ṣẹlẹ̀ kọjá. tòun ti pé al-madi lẹ́yìn adatu shart yóò máa túmọ̀ sí al-mustaqbal gẹ́gẹ́ báyìí sọ. ṣùgbọ́n bí àyà yìí á rí pé kí ni Allah subhanahu wa ta'ala ń fún wa ní ìrò lẹ́yìn gbà tálámàrí àti ṣẹlẹ̀ ni wọ́n túmọ̀ sí pé kí ni ìdá níbi ó wọlé tán tó ti rí kọjá ní ti idh tó máa wọlé tọ̀ so torí ẹ̀ tabalọ́wọ́nù al-burhan fi ulumi al-Qur'an al-burhan fi ulumi al-Qur'an ti az-Zarkashi afa sọ níbẹ̀ nígbà tí wọ́n sọ madlulu àwọn alfaz maani àwọn alfaz tó ń sọ̀rọ̀ nípa idh wọ́n sọ pé zarfun lima mada min az-zaman zarfun limadi az-zaman so zarfu ló jẹ́ fún tó ti rí kọjá lásìkò tí afárasẹ́ sọ lásán iná nìyẹn. so wọ́n wá ń sọ̀rọ̀ lásán pé waqila apá kan náà olùmọ̀ ìsọ pé kí ni ta'ti lima yustaqbalu bima'na idha idh a máa wá yóò máa wá ní tí ó máa jẹ́ zarfu fún ma yustaqbal ní tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú bima'na idha pẹ̀lú ní tó ń tútùmọ̀ idha yóò máa tó ìtumọ̀ idha lọ́wọ́ tán. so idh àti idha wọ́n máa túmọ̀ ara wọn so ẹ kàn wá ṣàṣìkò ló fò nítorí pé kíni nítorí pé ẹ fẹ́ tako ìlzámù kò sí nǹkan kan lásán ẹ fẹ́ tako ìlzámù lásán iná ni. so lẹ́yìn náà ni pé idh àti idha tabaka lójú méjèèjì kò síbi tí ìlzámù lè gbà wọlé ń bẹ̀ pé kíni ò gbọ́dọ̀ ṣe pẹ̀lú ojú pọ̀nà tí ṣẹ́kẹ̀jì gbogbo àṣàlàyé rẹ̀ o bá pé kíni bá pé àwọn èèyàn sọ pé kíni mi ò lè gba ntomuwai nítorí pé kíni nítorí pé ìgbìyànjú tèmi ibi tó lè dìmí sí ni pé kíni bẹ́ẹ̀ ni yóò kí n ṣe níbi dá láti fi gba kíni láti fi gba ntẹ́nìkan kó wá nínú àwọn ẹ̀rí wá látọ̀dọ̀ àwọn olùmọ̀ pé àyìn ni yóò níbi dá ni láti sọ ìgbìyànjú tèmi eléyìí tí wọ́n ṣe ìgbìyànjú tiẹ̀ ni tó ti pé kí lè pé ó ṣe tatabu àbí istiqra kan ó kàkà ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni yóò sọ pé ìgbìyànjú tiẹ̀ ni. so èmi náà tèmi ní ìgbìyànjú tèmi náà ni so ibi tí ìgbìyànjú tèmi náà gbé mi dé òun ni pé kí ni mi ò gbádùn bí dáa kì í ṣe nítorí pé ó rẹ́ẹ̀rí kan kì í ṣe nítorí pé ó ṣe tatabu àti al-istiqra àbí kì í ṣe nítorí pé ó ṣe ẹ̀mọ́ làwọn aláàtúkọ̀ kan kì í ṣe nítorí pé àfa kan bá yóò gbà. so ijtihadu man ijtahad ìgbìyànjú ẹnikẹ́ni tó bá ṣe gbìyànjú manhiyun anhu ìta kọ́ni tí ó gbọ́dọ̀ ṣe idh lam yastakmil shurut al-ijtihad torí pé ń tọ̀hún kò tí ì pé àwọn májẹ̀mú ijtihad kò tí ì pé àwọn májẹ̀mú al-ijtihad idha lam yastakmil shurut al-ijtihad tí májẹ̀mú ijtihad ò bá ti pèsè ara rẹ̀ tí májẹ̀mú al-ijtihad tí ò bá ti pèsè ara rẹ̀ ẹ dákun kíni yàtọ̀ wọ́n bá táwọn ti kọ̀ yáda rẹ̀ pé oníbídà ló ń báwí wọ́n ṣe kíni wọ́n wà gbẹ lọ fala hawla wala quwwata illa billah
so kí bóyá ká tún gbọ́rọ̀ wọn síwájú díẹ̀ sí i. nígbà tí ó ti bá ń tó kíní yẹn májẹ̀mú gbìyànjú ò pé àwọn tó ní pé ìlà nígbà tí ò bá ti sẹ́dímánì ìyẹn jẹ́ ìtukùtù aláwọ̀kọ́ wọ́n wá débi ṣùrùtù lè jẹ́ ààyè wọ́n ní nígbà tí májẹ̀mú gbìyànjú ò bá ti pé lára rẹ̀ ẹ̀mí jìnnà ibẹ̀ nígbà tí májẹ̀mú gbìyànjú ò bá ti pé lára rẹ̀ kò sínú sí àwọn pé nígbà tí májẹ̀mú gbìyànjú ò bá ti pé lára rẹ̀ kò sínú sí àwọn ìyàwó kan ní kékeré ìbúkà ò láti lè bá a tú ìdúkùtù. náà n tí a fa sọ yìí nípa pé kí ni àfẹ́jìgbò wọ́n tó ọ̀rọ̀ àṣà tó lè ṣe pé kí ni nígbà tí májẹ̀mú ìgbìyànjú ò bá ti pé lára rẹ̀ wọ́n sọ pé méjì iná ni wọ́n sọ ṣé tòótọ́ ṣe méjì ni wọ́n sọ rárá àfa ẹ yé parọ́ mọ́yàn ẹ gbìyànjú kẹ́ ẹ gbọ́rọ̀ wọn dáadáa wọ́n kọ́ tú ọ̀rọ̀ yẹn bó ṣe wá ná wọ́n kọ́ tú ọ̀rọ̀ yẹn bó ṣe wá pé nígbà tí májẹ̀mú ìjìtìhádù bá ti pé lára rẹ̀ wọ́n á ṣe yí sí lára rẹ̀ so lẹ́yìn náà ni n tó wá pọ̀ tẹ́yìn náà ṣe nínú ọ́díò yìí ni n tó sì tó yẹ pé nǹkan tẹ́ pé n tí ó kọ́ mọ̀ yìí náà ni torí pé kì í ṣe dandan oníkọ́ ayé pé èèyàn fẹ́ wá tú ọ̀rọ̀ kó wá jẹ́ pé bí wọ́n ṣe gbé kalẹ̀ lèyìn ó tu gbanagidi bí kì í ṣe pé èèyàn ó ṣàlàyé rẹ̀ so èdè yìí rò tarjama yìí tafsiri náà ni torí pé kì í ṣáà ṣe pé al-ghaib lásán ni wọ́n bá àwọn tí èèyàn lè máa sọ̀rọ̀ nísìnyí èèyàn lè máa sọ̀rọ̀ lọ mo lè máa ka ọ̀rọ̀ kan lọ kí mi sì máa da ojú rẹ̀ kọ talibul ilm ẹni tó bá ń kọ tíra nípa adabu talibul ilm nísìnyí tí wọ́n lo damirul ghaib tẹ́mi wá ń dájú rẹ̀ kọ àwọn tulabul ilm tí wọ́n wà ní ìjókòó níwájú mi àbí tí wọ́n ń dájú rẹ̀ kọ àwọn èèyàn tí mo wò pé mo fẹ́ da ojú ọ̀rọ̀ yẹn kọ ẹ̀dá kò sáwọn pé tukutu lèèyàn tó ní sọ bẹ́ẹ̀ èyí náà sì ṣe lọ́pọ̀lọpọ̀ nínú kínní tí tábàlì ti ń débẹ̀ màmá fàkíyèsí pé èyí tí àfa ilà aláṣẹ tí wọ́n mú ṣẹ́kẹ̀jì gbò sí òun làwọn náà ti kó sí yìí o tó yẹ pé nǹkan tí ò ṣe mú yàn sí náà ni so yóò ní ká gbọ́ ọ̀rọ̀ yẹn tí wọ́n ń sọ yóò ní ká gbọ́. ìgbìyànjú ẹni tí ń ṣe gbìyànjú manhiyu náà ni a sọ pé nǹkan tó yàn gbọ́dọ̀ dáwọ́ wọ́n ṣe gbìyànjú kankan nínú ẹ̀sìn idha lam yastakmil shurut al-ijtihad. òun lè léyìn idha lam yastakmil shurut al-ijtihad ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ṣe ọkọ̀ tù. tí gbogbo májẹ̀mú ijtihad bá ti pé lára rẹ̀. tí gbogbo májẹ̀mú ijtihad bá ti pé lára rẹ̀ ẹ wo bó ṣe clear afáyé sọ pé méjì ni wọ́n sọ tí gbogbo májẹ̀mú ijtihad tí ó bá ti pé lára rẹ̀ ṣáà sọ pé wọ́n gbọ́dọ̀ mi rèé ni lára rẹ̀ lẹ́yìn náà wọ́n wá tún kà lẹ́ni tó ń fi àlàyé tí wọ́n sí wọ́n fi ń kọjú ẹ̀dá èèyàn torí pé aláwọ̀kọ́ tí wọ́n kà náà wọ́n kọjú ẹ̀dá wọ́n lo damirul khitab níbẹ̀ nígbà tí wọ́n tu tán ní bí àfáàṣe kọ́ kalẹ̀ wọ́n tún wá tún sọ pẹ̀lú damirul khitab ẹni tí a dájú kọ so lẹ́yìn bẹ́ẹ̀ náà wọ́n á ṣe léyìn tí májẹ̀mú ijtihad bá ti pè lára rẹ̀ káwẹ́lẹ́ kejì káàrí pé ó yàtọ̀ síra wọn gírégbé. tí gbogbo májẹ̀mú ijtihad bá ti pé lára rẹ̀ sẹ́rí. ẹ ti rí so kí n tún dá padà sẹ́yìn díẹ̀ sí. idha lam yastakmil shurut al-ijtihad tí gbogbo májẹ̀mú ijtihad bá ti pé lára rẹ̀. lára rẹ̀ ń nìyẹn lára rẹ̀ Allahu Akbar. tí gbogbo májẹ̀mú ijtihad bá ti pé lára rẹ̀ sẹ́rí. wọ́n á ṣe chíńjẹ̀ sí lára rẹ̀ so ilé ní sin àlàyé náà ni kì í ṣe pé kì í ṣe ìtukùtù kì í ṣe ìkàkùkà kì í ṣe ìtukùtù kì í dẹ̀ ṣe ìkàkùkà so bí eléyìí bó ṣe rí náà nìyẹn so lẹ́yìn náà kí a gbọ́rọ̀ wọn délẹ̀ náà so eléyìí nínú ọwọ́ gbẹ̀yìn ọjọ́ alákọ̀ọ́kọ́ iná ni mo ti gàbí ní àárín iná ni wọ́n ti kàǹkàn yìí mo kàn fẹ́ ká gbọ́n tí wọ́n kà náà. ìdí ń bẹ nínú tí a ní pé fẹ̀kì àdùmọ̀ ní tí a dà ìgbìyànjú tó gbìyànjú sẹ́yìn mọ́nìyàn náà gẹ́gẹ́ ìfúnwòsùn yìí ó lẹ́ni tí ìfún yẹn gẹ́gẹ́ tí ń sọ̀rọ̀ lé lórí bọ̀tí ń padà bọ̀ àti ìbílẹ̀ yìí. náà
àdéhùn lélẹ́yìn tá a fò múṣẹ́ rárá torí pé ẹ̀rín tá a fa rin ẹ̀rín pé ó fẹ́ yíwọ́ iná nù ẹ̀rí pé yíwọ́ àwọn náà ti rí i pé mọ́ níbẹ̀ yẹn ó lè túmọ̀ sí anybody nínú siyahul umumi náà ni so tó yìí jẹ́ pé ó ṣe kí ni ó padà lọ sọ́dọ̀ àwọn tí Ash-Shatibi tó ṣe kí ni tó sọ̀rọ̀ bá gbẹ̀yìn òun náà ni àwọn ad-duhal jẹba ìṣẹ̀rí náà ọ̀rọ̀ àwọn olùmọ̀ síwájú so wọn á rẹ́rìn wọn á fi ilẹ̀ wọn padà wá bẹ́ẹ̀ àdéhùn kan tí wọn mú ṣe rárá wọn padà síbẹ̀ rárá tọ́ wọn padà síbẹ̀ rárá pé kí wọ́n ṣe tahriru mania. ìgbìyànjú ẹni tó gbìyànjú ẹbí wa mọ̀nì yíyí àní akọ yẹn pé ọlọ́rí wọn gbá wọlé nínú ẹ̀sìn ṣé kejì bó ti wí pé a sọ pé ọ̀gbọ́dọ̀ gbìyànjú ẹ̀kẹ́ nínú ẹ̀sìn ọ̀gbọ́dọ̀ gbìyànjú ẹ̀kẹ́ nínú ẹ̀sìn kò sí inú tíra báwọn o. so eléyìí ẹ wo wọn sọ pé ẹnìkan ń parọ́ irọ́ làwọn náà sì ń parí irọ́ èèyàn ń sọ̀rọ̀ láti fi ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí nǹkan tí wọ́n ń sọ ká sọ pé kí n ká sọ pé n tí wọ́n tu sí náà nìyẹn ká sọ pé n tí wọ́n tu sí náà nìyẹn so irọ́ yìí náà eléyìí àti àyìmọ̀kan àti àbòsí eléyìí tó lágbára náà eléyìí. àwọn tí wọ́n gbé ṣèkèjì wò kalẹ̀ ń gbé kalẹ̀ ṣáàtì bí ṣèkèjì ló sọ̀rọ̀ àwọn ṣáàtì bí wájú wọn àwọn náà ti ń gbé mú wọn kò sí bẹ́ẹ̀ báyìí o tọ́wọ́ wa ajẹ́ kókò rí bí mo ṣe wú ẹ̀tùkà ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ kọ̀ọ̀kọ́ sí nǹkan sọ ńbẹ kódà nǹkan fi tú nǹkan káfọ́ fún wọn fi tú ni kò sí bẹ́ẹ̀. naam afaani ní tí mo sọ eléyìí o pé wọ́n fi tú ni afaani tó bá yẹ kó wọ́n fi tú gan kò sí ńbẹ bóun ni o ṣe sí ńbẹ bóun ni o ṣe sí ńbẹ ebi èèyàn kan ní afaani dájú kọ àbí ọ̀rọ̀ tí afa kọ kalẹ̀ ọ̀rọ̀ tá a fa kọ kalẹ̀ ẹ dákun ṣe wọn fi báyàn wí ni so ok ṣe bí oníbídà lẹ́yìn ẹ sọ pé oníbídà ló ń báwí ẹ wá rọ oníbídà lọ́dọ̀ níwájú yín ẹ wá ń ka ọ̀rọ̀ Ash-Shatibi fún ẹ dákun bó lẹ́ ṣe tu ẹ̀rọ oníbídà tó sọ fún òun ṣe jihad lórí máàna tẹ́yìn gbé kalẹ̀ bó lẹ́ ṣe tu sá sọ pé ọ̀rọ̀ yẹn náà kò túmọ̀ sí tẹ́bà tó bẹ́ẹ̀ pé kí ni Ash-Shatibi ní ògbọ́dọ̀ ṣe gbìyànjú wọ́n kọ́ fún ẹ so kí ẹ kàn máa fi ọpọlọ àwọn èèyàn ṣeré kí ẹ máa fi ọ̀rọ̀ ṣeré lásán náà ni mo kéle sí kí ò sí kankan níbẹ̀. kò sí mbẹ nẹsọn kò tó sí níbẹ̀ ní mabuhuman. na n tí a fa ni láti sọ ní eléyìí náà eléyìí so pẹ̀lú àlàyé kékeré eléyìí tí ó ti ré kọjá so eléyìí náà a bọ̀ síbi ọdún ẹlẹ́ẹ̀kejì àfa ọdún ẹlẹ́ẹ̀kejì kí n tó bọ́ síbẹ̀ wọ́n ni pé n tí mò ń sọ̀rọ̀ níwájú wípé ọ̀rọ̀ Shatibi rahimahullah ta'ala kò tọ́ka sí àwọn kìnnì àwọn oní bídá nìkan kì í ṣe pé gbogbo àwọn èèyàn náà pẹ̀lú hadith eléyìí tí Shatibi tó ń tọ́ka sí pé hasba ma dalla alayhi alhadith níbàámu sí hadith ittakhadha an-nasu ru'usan juhala àwọn yóò sọ àwọn aláìmọ̀kan di olórí àwọn yóò sọ àwọn aláìmọ̀kan wá sọ wọ́n di olórí. so ru'usan juhala ṣé àwọn ar-ru'usu al-juhalu yẹn ọmọ kéwù nísìnyí tẹ́ pé ilé kéwù tí náà ló ń wá tẹ́lẹ̀ nǹkan yìí ń tó wà dáadáa ni o ilé kéwù wa ló ń wá tẹ́lẹ̀ àsìkò tó fi wà lọ́dọ̀ wa ṣóníbídà ni kì í ṣóníbídà ṣùgbọ́n gbà tó padà yá òun náà padà ṣe kí ni ó padà lọ gbé rẹ̀ sípò kan gẹ́gẹ́ bí Wasil ibn Atal àpèjúwe ṣebí before inú ọmọ kéwù Al-Hasan al-Basri náà kì í ṣe oníbídà lásìkò yẹn ó sì ń ṣe dáadáa ṣùgbọ́n gbà tó yá ń kọ́ òun náà ṣe kí ni ibi tàdà ó yìí ṣe i'tizal ó dá bídà alẹ́ ó sì yẹra so àwọn eléyìí náà sọ pé ru'usan juhala kì í ṣe dandan pé mubtadi' ni tẹ́lẹ̀ hadithu tí Ash-Shatibi tó ń tọ́ka sí nìyẹn hasba ma dalla alayhi hadithu tó ń tọ́ka sí nìyẹn so ṣé ẹni ẹ wá níyì ṣé mubtadi' ni tẹ́lẹ̀ kì í ṣe mubtadi' ni tẹ́lẹ̀ eléyìí yóò tún jẹ́ kó máa yẹ wá pé kí ni kì í ṣe oníbídà lásán náà ni Ash-Shatibi ni wọ́n fi ọ̀rọ̀ rẹ̀ ló fi ń báwí so bí ọ̀ṣẹ̀rì náà rí
so bákan náà wọ́n ní pé innama yu'ta an-nas min qibali juhalihim ibi tí wọ́n ti máa ń ra àwọn èèyàn mú táwọn ti máa ń kó sọ́wọ́ òun náà ní látara àwọn aláìmọ̀kan wọn an-nasu níbi kalima aminan so a rí pé ó ti change ọ̀rọ̀ asalan kò fi ma lórí ọ̀rọ̀ níbi dáa lásán ó ti change ọ̀rọ̀ láti bẹ́ẹ̀ ó ti change ọ̀rọ̀ sí àwọn èèyàn generally ó ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn generally àwọn wo ló máa ń dábí dáa kalẹ̀ náà àwọn èèyàn ok ẹni tó dábí dáa kalẹ̀ náà àwọn èèyàn kó tó dábí dáa yẹn kalẹ̀ ṣé oníbí dáa ni. sallallahu almusta'an kí Allah subhanahu wa ta'ala kí ó kó ṣàánú wa so bí ó ṣe rí náà ni iná lè lẹ́yìn náà ni pé ẹmu ìsọsíwájú àwọn olùmọ̀ wọn gbọ́ yé pípẹ́ ọ̀rọ̀ yìí ó nínú kíní ló wà wípé àwọn oníbí dáa nìkan ló bá bí kì í ṣe gbogbo àwọn èèyàn iná ni wọ́n wọnú rẹ̀ lẹ́ni tí wọ́n kì í ṣe mujtahid so bí ó ṣe rí iná lélẹ̀ bó ṣe rí náà ni iná lélẹ̀ lẹ́yìn náà káwọnú ọdí ẹlẹ́kejì insha Allah ta'ala. alhamdulillah salatu wassalamu ala rasulillah wa ẹgbẹ́ tí a ìmọ̀ ṣàkóso sọ̀rọ̀ ìwọ̀n sọ̀rọ̀ òyìn fọ́ ẹgbẹ́ kọ́kọ́ tàbí àìmọ̀ ṣàkóso fẹ́ẹ́ dá àìmọ̀ ṣàkóso aláìsí sọ̀rọ̀ tìpẹ́tìpẹ́ ní ìmí ti gẹ́gẹ́ àwọn kan bẹ̀ òyìn tí a ti máa ti gbà sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn kan bẹ̀ tí a máa ń lo àìmọ̀ ṣàkóso bàbá yẹn ti bá bùkọ́ wọn àgbà bùkọ́ sí ànàdá lè gbé láìpẹ́ ìgbà olùkọ́ náà wẹ́lẹ́kẹ̀ẹ́ nípa pé èyí tó wà lára bíi àgbàdá rẹ̀ áàmù ìkókò gbẹ̀mẹ̀ láyàkóso mọ̀ọ́dásẹ́fẹ́ ní nàìjíríà ẹ̀rí kí ni màmú ṣàkóso sọ. naam. tí ṣàkóso lọ kí èròǹgbà tí wọ́n lọ. naam ẹ jẹ́ kí a ní tìbáhù dáadáa sí àwọn nǹkan tí a máa gbọ́ àwọn ìkàkùkà àti ìtukùtù eléyìí tí a fa tí wọ́n máa kà tí wọ́n sì ń pè ní kíw tí wọ́n sì ń néèmù ara wọn àbí tí wọ́n sọ pé àwọn ń ṣe àtúnkà àbí kìíní kan fẹ́nìkan kí a gbọ́. ẹni tó bá fẹ́ sórí ọ̀nà ìjẹ̀gà ní page 105 bàbá yẹn ju báàbù kan wọn ní albaabu salis wọn ní fi anna dhammil bid'ah wal muhdathat. so àwọn tá a fa kan níbi fi anna dhammil bid'ah wal muhdathat anna inna wa akhawatuha aw wa akhawatiha ṣáṣọ pé àfọ mani àwọn gbàgbé ṣáì màkánì fi anna dhammil bid'ah tí tó ṣe bóyá ismu anna yan bí ó ta akhara tàti àṣọ pé bóyá àfàlẹ̀ ti gbàgbé in tó bá ṣàrọ̀ anna lẹ́sẹ̀kẹsẹ̀ fi anna dhammil bid'ah tí èèyàn ti ẹ̀lẹ́ fún ìrìn ẹ̀sìkẹsẹ̀ pé ọmọ ibtida'i gan ọmọ tó ń kọ́ dòrosó tó ẹ̀ṣẹ̀ ń kọ́ dòrosó lọ́pàá pàtó gan ó ti mẹ́lẹ̀ fi anna dhammil bid'ah instead fi anna dhammal bid'ah fi anna dhammal bid'ah bá fàtún lọ ṣe i'malu fi ni wọ́n lọ gbé fi sáyé anna wallahu musta'an aláwọ̀kọ̀ ilé. olùkọ́ni ọ̀rọ̀ ẹlẹ́kẹta nípa pé èébú tó wà lára bídí àdàdàdà lẹ̀ áámùn oko ògùn ẹ̀ta ni láyà kóso muhdathatan duna ghayriha èyí tó bídí àkàtì bídí àkàn èébú kan náà ló kó wọn tán. wa yadkhulu tahta hadhihi al-tarjama jumlatun min shubah al-mubtadi'ah ẹgbọ́n yẹn ó tún wá wá bí ọ̀rọ̀ tá ọ̀rọ̀ tó fẹ́ fàlàyé àkójọpọ̀ ọ̀kan ilé tó máa ṣàlàyé nípa ìrújú àwọn oníbíà alẹ́ ìta ju bíà ilé tó máa tún sẹ̀ àbẹ́ ìwà mọ́ àti kẹ́kẹ́ ní ọjọ́ ìbẹ́sọ̀rọ̀ lónìí wọ́n fẹ́ ká bọ́ yí pé àìdá gbogbo tí ó bíà fánà gẹ̀gẹ̀ mú kò sí alẹ́sìtìfán ká ju bíà báyìí alimọ̀tẹ́dà ẹgbọ́rọ̀ yẹn ó tún wá wá bí ọ̀rọ̀ táwọn tó fẹ́ ṣàlàyé. ká ń gbọ́ so ẹ jẹ́ ká gbọ́. àkójọpọ̀ ọ̀kan ilé tí ó máa ṣàlàyé nípa ìrújú àwọn oníbíà alẹ́ ìta ju bíà eléyìí tó ti fún ọmọ tó ń sẹ̀ báyìí alimọ̀tẹ́dà ẹgbọ́rọ̀ yẹn ó tún wá wá bí ọ̀rọ̀ táwọn tó fẹ́ ṣàlàyé yìí àkójọpọ̀ ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n máa ṣàlàyé nípa ìrújú àwọn oníbídíà alẹ́tì tájú bíhà. ẹ̀gbọ́n táfàkà alẹ́tì tájú bíhà alẹ́tì tájú bíhà Allahu akbar káàtì ẹ̀sọ́ pé bí wọ́n pe ha kò hàn ní ibi wọ́n tún ti rí alif lẹ́yìn jim alẹ́tì tájú bíhà bí wọ́n ti rí ẹ̀yẹ ká tún gbà. alimọ̀tẹ́dà
bídíà ẹgbọ́rọ̀ yẹn ó tún wá wá bí ọ̀rọ̀ táwọn tó fẹ́ ṣàlàyé yìí àkójọpọ̀ ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n máa ṣàlàyé nípa ìrújú àwọn oníbídíà alẹ́tì tájú bí ha eléyìí tó gbọ́ máa fi ń fẹ́ àbáyọ̀ wa mú àti ń fẹ́. ẹ̀wọ̀n kan alẹ́tì tájú bí ha tó jẹ́ pé tó ń nọ̀rọ̀ ní pẹ́kẹ́ ni alẹ́tì tájú bí ha alẹ́tì tájú bí ẹgbẹ́ tí mú alifu wa òkè ṣe alifu tí ustadi gbóyọ kúrò bí iná lẹ́yìn mú sí lẹ́yìn wá sí bí ìdá alifu tá a fi jùgbọ́ tán yọ kúrò bí lẹ́yìn wá mú wá sí bí ìtájú lẹ́fàṣọ́ ìtájú bí ha wallahu musta'an Allah kò ṣàrùn wa. ṣé ẹ ti mọ tí ọba yẹn fẹ́ sọ̀rọ̀ lórí mi wọ́n fẹ́ ká gbọ́ yé pé àìdá gbogbo tí ó ń dàkọ̀ sí bí afánà kankan mú sí àlèsè sáà dàkọ̀ tó ní ìjà kankan wọ́n á yẹn lọ sọ̀rọ̀ mi lórí mi bákan náà wọ́n á ní wípé ọ̀rọ̀ bí já ojú ẹ̀ bákan tó dé ìwé dípà òní bí àmì sẹ́yìn ọ̀rẹ́ wa ni wọ́n ń ṣàkíyèsí sọ́bọ̀ títí seventy fifty one osis seventy fifty one osis tẹ́lá kọjá lẹ́yìn alákọ̀ọ́ lẹ́yìn ẹlẹ́kìn lọ́kadà pẹ̀lú pé yá sí ìṣàmà wọn náà wọ́n tún bọ̀ kàwé ọ̀rọ̀ ọ̀rọ̀ tó kọ́ wọn lọ́kadà mú wa tí wọ́n bá wá mọ ìtọ́rọ̀ tí ń bọ̀ kí wọ́n padà mú wa yóò fún ọ̀tọ́ òní wẹ́ta kí wọ́n níbi ìbàyè tí wọ́n ṣàkíyèsí ó ní ìdìbàbàlẹ̀ àti ẹ̀kọ́ àti ẹ̀fẹ̀ yẹn kóòtù tẹ̀ mọ́ nǹkan olùdíje mọ̀ sábà wọ́n bẹ̀rẹ̀ wọn sọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ wọn ni wọ́n mọ̀ sábàtà dánmù a wọ́n ti kún lẹ̀ èébú ti bẹ̀rẹ̀ abíyá àyàrá abíyá sábàtà dánmù sọ̀ híbi ha èébú ẹni tó bá ń ṣe bídíà náà lẹ̀ àní ńgbà tó tóbi lẹ̀ ní bídíà ọ̀dà àyídá yóò mọ̀ wọ̀fẹ́ ní tó bá ń ṣe lè ànà á lẹ́yìísá ti bí ma bì mọ́mí min haythu tasawwuri afaqat tí a bídíà ní lásán kásà máa bú bídíà ọ̀rọ̀ àìlè máa bú bídíà rẹ̀ kágbọ́n kàtún aka níbí yìí o kásì wo nǹkan tó ànú tíra. àní ńgbà tó tóbi lẹ̀ ní bídíà ọ̀dà àyídá yóò mọ̀ wọ̀fẹ́ ní tó bá ń ṣe lè ànà á lẹ́yìísá ti bí ma bì mọ́mí min haythu tasawwuri afaqat. into ànú tíra ni pé lè annaha laysat bí madhmumatin afáàní lè annaha laysat bí madhmumin lè annaha laysat bí madhmumin Allahu akbar. Itu hancuran bagian li'annaha laysat bimadhmumatin turki bid'ah wan soro wasfu lo ini madhmum yilo jafu bid'ah walamma thabata dhammu sahibiha li'annaha ni turki bid'ah laysat bimadhmumatin min haythu tasawwuriha faqat sallallahu almusta'an. Ya bídíà ní lásán kásà máa bú bídíà ọ̀rọ̀ àìlè máa bú bídíà lásán bídíà tó ṣe é bú mo rò ká ń gbọ́ yín báwọn. wọ́n ní sọ́kùnrin ẹ̀ka fún mi pé mi náà àìsàn ìdáfà bí àlèmọ̀tẹ́sì ní nǹkan bá ń ṣe bídíà tó mú ìròyìn bídíà yẹn ìgbà yẹn gẹ́gẹ́ ní màtí yóò máa tọ́ èébú tó mọ́ wa sọ̀rọ̀ nígbà bídíà nìkan ò ṣe é bú. ká tún gbọ́ ìkàkùkà mí níbí àti ìtukùtù ìkàkùkà àti ìtukùtù. mo ní bídíà náà ni ó ṣe bídíà tí èébú òbí ṣẹlẹ̀ so bàbá yẹn jẹ́ ká gbọ́ yíba pé bídíà nìkan ò sí ti kíni kò sí ebú. mo fẹ́ kẹ́ ẹ máa wúlò bàbá yẹn ń sọ̀rọ̀ bọ̀ o. àwọn bàbá yẹn ń sọ̀rọ̀ bọ̀ o. bàbá yẹn wá ní bẹ́ẹ̀ ni ẹni fàwùwà ìgbàyìn tó bá wá rí bẹ́ẹ̀ ìgbàyìn tó bá rí bẹ́ẹ̀ al-mazmumu ala al-haqiqa ẹnìtá máa bú gan lókè lórí pàápàá tí ó máa ní èébú ó ti báyìí wà dámù èébú sì ní xaasùtàfíìl tí ó máa jẹ ẹ̀ta ẹ̀sẹ̀ fẹ́niyẹn fúnni mo bù kẹ́jọ ló ajẹ́ pé onídìdá yẹn kó tọ́wọ́ bá rí bẹ́ẹ̀ yẹn o lẹ́ni tá a sì máa bú ní tòótọ́ tí èébú yẹn máa jẹ ẹ̀ta ẹ̀sẹ̀ lóòótọ́ falimọ̀kẹ́rẹ́ ó mọ̀bìmọ̀ọ́mọ́ ààfin. sẹ́rí àrítàfàkà yìí lásán ìkàkùkà méjì àti ìtukùtù ọ̀yọ̀kan ló wà ń bẹ̀ ìkàkùkà méjì àti ìtukùtù ọ̀yọ̀kan iná ló wà ń bẹ̀ ibi tí wọ́n ká yìí lásán so kàdà padà sẹ́yìn ibi tí wọ́n ká fahuwa idhan. bẹ́ẹ̀ ni ẹni fàwùwà ìgbàyìn. ẹ̀rí pé ó dàbí pé afá ń sùn gan ni láti wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí wọ́n kàn ń sùn wọn tají wọ́n sùn wọn tají wọn mọ nǹkan tí wọ́n ń ṣe rárá. tó bá wá rí bẹ́ẹ̀. fahuwa idhan tó bá wá rí bẹ́ẹ̀ o. ìgbàyìn tó bá rí bẹ́ẹ̀ al-mazmumu ala al-haqiqa
ẹni tá a máa bú gan lórí pàápàá tí ó máa ní èébú. ẹni tá a máa bú ní pàápàá tí ó máa jẹ́ ní èébú òun ni o ẹni pé jumla tí ó pè náà nìyẹn ẹni tá a máa bú tó jẹ́ ní pàápàá tó jẹ́ ní èébú òun ni ta ni wọ́n mention tán torí pé wọ́n ti kàkàkùkà níbi fahuwa idhan kò yẹ kó wọ́n dákẹ́ ń bẹ̀ fahuwa idhanil madhmumu ala al-haqiqa tó ń bẹ̀ nìyẹn tó ti wá rí bẹ́ẹ̀ o huwa oníbídà yẹn o al-madhmum òun ní ẹni èébú ala al-haqiqa ní pàápàá ní tó ń bẹ̀ nìyẹn báwo wá tún sí pé fahuwa idhan tó bá ti wá rí bẹ́ẹ̀ o ìtumọ̀ kan ní o fahuwa idhan tó bá ti wá rí bẹ́ẹ̀ o al-madhmumu ala al-haqiqa ẹni tí ó máa jẹ́ ní èébú ní pàápàá kò sí ẹni tó bá gbọ́rọ̀ eléyìí nínú nǹkan tó máa ń kọ́ wa tàbá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nahwu eléyìí bẹ́ẹ̀ ni jumla kò bá gùn tí ó bá ti àfádà la tusamma jumlatan àní pé ní jumla ẹ̀dá kan ibo làfà láṣẹ ti rí jumla tí ó wà mufida tí ó pè al-madhmumu ala al-haqiqa man al-madhmumu ala al-haqiqa kò sínú jumla yẹn kò sínú jumla so nítorí wọ́n ti kàkàkùkà nítorí wọn bẹ̀ ni pé fahuwa idhanil madhmumu ala al-haqiqa idhan bẹ̀ kò yẹ kí dákẹ́ ń bẹ̀ kò yẹ kí yẹn dákẹ́ ń bẹ̀ èèyàn káàjá ni fahuwa idhan òun wá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ òun wá ní al-madhmumu ẹni tí ó máa lẹ́tọ̀ọ́ sí èébú ala al-haqiqa nípa pàǹtó àbẹ̀ nìyẹn tó bá fà lọ wọn sọ̀rọ̀ fahuwa idhan tó bá wá jẹ́ bẹ́ẹ̀ o wọ́n á ṣègbè jumla mi al-madhmumu ala al-haqiqa ẹni tí ó máa tọ́ sí èébú nípa pà taniwá ló ń tàn àmà ẹwù àfáà tí ó ṣe correction fún yà ẹwù ni wọ́n ń ka kéwù ni wọ́n ń tutukutu yìí wọ́n ń ka kéwù wọ́n tutukutu sallahu musta'an. ó ti báyìí wà dhammu èébú sí ni khassu ta'thim. wà dhammu khassatu ta'thim iná ló wà bẹ́ẹ̀ mo ti gbìyànjú pé kí n tiẹ̀ tún wò àwọn nusakh mi ṣé wọ́n ṣe ìfìbátò tá níbi khassa yẹn àbí wọ́n ṣe so àdìpẹ́ kí ni khassa náà ló wà ń bẹ̀ khassa iná ló ṣe kí ni iná ló wà ń bẹ̀ khassatu at-ta'thim iná ló wà ń bẹ̀ afáàláṣẹ kì í ṣe khassu at-ta'thim. tí ó máa jẹ́ ẹ̀sà ẹ̀ṣẹ̀ fẹ́niyẹn fáàlì mọ́gbù tẹ́jẹ̀rú ajẹ́pẹ́ onígbé tí ó máa jẹ́ ẹ̀sà ẹ̀ṣẹ̀. mo fẹ́ wá ní bẹ́ẹ̀ ni ẹni fàwùwà ìgbàyìn tó bá wá rí bẹ́ẹ̀ láti rí ìgbàyìn tó bá rí bẹ́ẹ̀ al-mazmumu ala al-haqiqa ẹni tá a máa bú gan lórí pàápàá tí ó máa ní èébú. ìtọ́ àná ọ̀rọ̀ ni pé kí ni fahuwa idhan al-madhmum fahuwa idhan al-madhmum ala al-haqiqa tó bá rẹ̀ huwa oníbídà yẹn òun lẹni tí ó máa lẹ́tọ̀ọ́ sí ibù àwọn aṣọ pé kí ni ẹni tá a máa bí pé ẹni tá a máa bú ẹni tí máa fún lówó yìí kí ni ká máa dákẹ́ kó má complete ẹni tí máa fún lówó yìí ta ló ń tàn òun ni lágbájá báyìí irú ọ̀rọ̀ náà ilé káwọ́ bí iná. ó ti báyìí wà dhammu èébú sí ni khassu ta'thim tí ó máa jẹ́ ẹ̀sà ẹ̀ṣẹ̀. kì í ṣe tí ó máa jẹ́ ẹ̀sà ẹ̀ṣẹ̀ ló wà ń bẹ̀ wà dhammu khassatu at-ta'thim wà dhammu khassatu at-ta'thim dhammu yìí bí bẹnu àtẹ́ lóníbídà tí a ti sọ pé oníbídà jẹ́ al-madhmumu yìí dhammu tó wà ń bẹ̀ yẹn khassatu at-ta'thim ń tó wà pẹ̀lú ìjẹ́lẹ́ṣẹ̀ ni bó ṣe jẹ́ madhmumu yẹn yastalzimu an yakuna athiman nítorí wọn bẹ́ẹ̀ náà nìyẹn pé ìjẹ́ ẹlẹ́ṣẹ̀ ó bá ìjẹ́ ẹni ebú ó bá rẹ̀ ni tó ní bí dáa bá ti jẹ́ ẹni ebú ó tí ìjẹ́ ẹni ebú bá ti rìnlẹ̀ fún ìjẹ́ ẹlẹ́ṣẹ̀ náà ti rìnlẹ̀ fún iná nìyẹn. fẹ́niyẹn fúnni mo bù tẹ́jẹ̀ rú ajẹ́ pé oníbídà yẹn kó tọ́wọ́ bá rí bẹ́ẹ̀ yẹn o lẹ́ni tá a sì máa bú ní tòótọ́ tí èébú yẹn máa jẹ́ ẹ̀sà ẹ̀ṣẹ̀. ẹ̀rí gbogbo ẹ ti ń dàrú lóòótọ́ falimọ̀tẹ́rẹ́ ó mọ̀gbìmọ̀ọ́mọ́ ààfin ẹni tó ti bí dí àlẹ́ lẹ́sẹ̀ ó ti yé òun lẹ́ni èébú òun lẹ́ lẹ́sẹ̀. so níbi báyìí nísìnyí tó bá yẹ kó afáàlàṣẹ ni ẹnìkan ka irú nǹkan báyìí lọ́dọ̀ wọn
wọ́n jáde pé ẹni tí ó sì ń bẹ inú ọ̀rọ̀ iná ni èèyàn fi sí nínú nuskha tó wájú tèmi nuskha Sheikh Mashhur kò sí madhmum bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú nuskha Sheikh Muhammad Rashid Ridha madhmumun athim ló wà ń bẹ bá fa ṣe ká so mo tún wá wo bẹ́ẹ̀ náà pé bóyá possible kí pé ibẹ̀ làfáà ti rí wa dhammu khassu ta'thim rárá khassatuna ni Muhammad Rashid Ridha làwọn náà ṣe ithbatu níbi nuskha wọn wa dhammu khassatu at-ta'thim fal-mubtadi'u madhmumun athim bó ṣe wà nínú nuskha Muhammad Rashid Ridha inaniya ṣùgbọ́n nuskha Mashhur Hasan nítorí bẹ́ẹ̀ ni kékeré fal-mubtadi'u athimun ala kulli hal méjèèjì ó ṣe kí ni ó súnmọ́ra wọn. tí o kìí ṣe bídí àgẹ̀lẹ̀. bàbá wa ni wà dáàlì kàbáwọn tó ń sọ̀rọ̀ nù alàlẹ̀ ìṣẹ̀lá wal umum. eléyìí tá a sọ yìí lórí kápítúlẹ̀ tán mọ́nàgá lórí bí o gbogbo níbi àkàtà láyé bàtà lẹ̀ bàbá kan ti àkàtà lẹ̀ sábà jẹ́ nígbà. so ẹni ìbú ẹlẹ́sẹ̀ ni wọn. bàbá ni ọ̀rọ̀ táwọn sọ yìí wọ́n yà dúdú alàdá àlìká àwùbáàtò àwùjẹ ojú pẹ̀lú mẹ́rin lọ́tọ̀ kàṣẹ ọmọ yà ni táwọn bàbá ẹjọ́ ọ̀rọ̀ wọn náà ọ̀nà mẹ́rin ọ̀rọ̀ mẹ́rin bàbá yìí oníbíjà ẹlẹ́sẹ̀ ni wọn ẹsẹ̀ wọn sì ní ẹsẹ̀ odidi kìí sábà gbogbo ẹsẹ̀ gbogbo bíjà wọn yóò lókùnà mẹ́rin àwọn ẹgbẹ́ àti ọ̀rọ̀ ẹni láyé ìlànà àbáwá bú olùkọ́nà aláwọ̀ wa àkọ́kọ́ ní ẹ̀rí jẹ́ ìlú tó kọ́ bá yàtọ̀ sí àwọn tí wọ́n fẹ́sẹ̀ wọn dá tí wọ́n wá di ọ̀tọ̀ọ̀tọ̀ ìyá ní ìdí sára wọn àkọ́kọ́ mẹ́rin wọn pé bíjà ńkọ́ èébù ọmọ rẹ̀ wá tọ́ ẹ sọ pé ọjà ìjẹ̀mí ìlànà méjì tí gbogbo ọkọ̀ àti ẹsẹ̀ wọn ọjà ìjẹ̀mí ìlànà tí gbogbo náà lọ́dún ẹsẹ̀ tí bá ń dẹ́bi àdàdà tí wọ́n dá lẹ́yìn ọmọ rẹ̀ wá tọ́ ẹ sọ pé ọjà ìjẹ̀mí ìlànà méjì tí gbogbo ẹ bá padà sí bí ẹsẹ̀ ọmọlọ yìí wá tọ lẹ́yìn sọ pé wọ́n yìí dàrọ́ jà àjẹmí ìlà dánmìhìn. ẹ̀wọ̀n tá a fa ka wa idha raja'a al-jami'u ila dhammihim tí gbogbo àwọn ẹ̀rí ta mẹ́ńṣà yìí tí gbogbo ẹ bá ti ń dá lórí tó bá ti ń padà lọ síbi pé lọ síbi dhammu al-bid'ah afáàtú dhammu sí ẹ̀ṣẹ̀ ila dhammihim ila dhammihim tí gbogbo ẹ bá padà síbi ẹsẹ̀ wọn tí ó jẹ́ pé kí ẹni èébú wọn iná ló wà ń bẹ tí gbogbo ẹ bá padà tí ó gba àwọn ẹ̀rí tó bá ń tọ́ka síbi pé ẹni èébú iná ló ní bídà raja'a al-jami'u ila ta'thimihim so yóò máa túmọ̀ sí pé kí ni gbogbo yóò padà máa túmọ̀ sí yóò máa padà síbi pé kí ni wọ́n á jẹ́ lẹ́sẹ̀ náà ni àfáàtú dhammu àti ta'thim wọ́n tún sí ìkànkánná ìtukùtù ìkàkùkà. ọjà ìjẹ̀mẹ́rún ìlàtà sí ni gbogbo náà lọ síbi ẹ̀sẹ̀ tí bá bẹ́ẹ̀ ń bi àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ yẹn. àbáni kò dé ní ẹ máa wò wàsáni ẹlẹ́ẹ̀kejì ni pé anna ṣara òfin ẹ̀sìn ọ̀tọ̀ka lórí wíwí ntẹ́ǹpì nífẹ̀ẹ́ nu wúwẹ̀lì mọ̀tábà wùlà awọ́lù fìlìbídà ó gángan ní nǹkan àtẹ̀lé àkọ́kọ́ fáwọn onífẹ̀ẹ́ nu ẹ̀ dí àríyá o ntẹ́ǹpì nífẹ̀ẹ́ nu wúwẹ̀lì mọ̀tábà wùlà awọ́lù fìlìbídà ó gángan ní nǹkan àtẹ̀lé àkọ́kọ́ fáwọn onífẹ̀ẹ́ nu ẹ̀ dí àríyá o nǹkan àtẹ̀lé àkọ́kọ́ pé kí ló dé àwọn tẹ̀lé ìfẹ́nu o ní abẹ́sọ̀rọ̀ ẹ̀sìn kan ọbẹ̀ sì gbìyànjú kan ọbẹ̀ sọ kankan nǹkan àkọ́kọ́ tó dé àwọn tẹ̀lé ìfẹ́nu kì í fẹ́nu wọ́n lẹ́lẹ́kìtì yẹn wọ́n sọ̀rọ̀ yẹn lọ wọ́n tó ń sọ̀rọ̀ wọ́n wà sáàlì tó ẹlẹ́kẹta yìí wọ́n ní nínú ẹ̀ nítorí àwọn ará ẹ̀mẹ́ta ní ìgbéga gbogbo níbi jà ilẹ̀ tó ń di kàṣí wà tàbí gbogbo wọn ò lè máa sọ gbogbo wọn máa ń sọ kí wọ́n máa sọ jáde wọn náà ní ibi ìbojú wọn ní ìgbà lẹ́yìn wọn gbogbo níbi àyè ní ìgbà lẹ́yìn wọn wà tàbí kí ní ìyá ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ ní ìgbà kí ní ìyá ọ̀pọ̀lọpọ̀ ní ìgbà ìfẹ́ inú yẹn wà lákọ̀ọ́kọ́ ìfẹ́ inú yẹn ìgbà ìfẹ́ inú yẹn kí ní ọ̀dà kì í sì kìtàbù wà fún mi kúrò àwọn àyìn ìdásùn mi gbogbo wàhálà ọkọ mi dáhùn wàhálà ọkọ mi kúrò àwọn àyìn ìdásùn mi lẹ́tí yẹ̀bùnú ní àlẹ́ yá àṣà yìí náà jẹ́ fún wọn sí kúrò àwọn ọmọ ọdẹ mú fi ní hali ó gangan náà tó síwájú nínú àlẹ́ sí wọn bíi la yẹtẹ̀hìn mú ní àkìlá wọn kì í wọn bí lùbàkà wọn dàgbà wọn kì í mú yàrá sí wọn wọlé tó ń bẹ tó ń bẹ gbàgbà bí làkàyè wà wọn lẹ́kìtẹ̀ báyìí sọ̀rọ̀ kìnìyàn sọ̀rọ̀ lẹ́yìn rárá o làkàyè wọn bá ti gbọ́ ilẹ̀ ìlànà bẹ́ẹ̀ ọkọ yẹtẹ̀ ìmúlẹ̀ làdí làkúrẹ́ ẹ̀rí wa lẹ́yìn ọ̀nà àkọ́kọ́ ẹ̀ tó yẹ kó yọrọ ẹ̀dínkọ̀ bàlákà yẹn mo sì dànù wọn bá wọn lẹ́yìn obi ọ̀nà ẹlẹ́kẹta tí wọn bá mi sọ ká gbọ́dọ̀ ní àkọ́ onífẹ̀ẹ́ wọn èyí wọn sì káyì jama ìdáná wa sọ̀rọ̀ lónìí onídìyà wọn wá débi ẹlẹ́kẹ̀ẹ́ sọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ yẹ nígbà tí ìdìbò wá débi wọn kà ẹlẹ́kẹ̀ẹ́ káwá wù wọn bá yàtọ̀ sílẹ̀ kàyé ọba yẹn ní wọn bẹ náà so ẹ̀yẹ kí a ka afẹ́fẹ́ kẹlẹ́kẹ́ ni. ẹlẹ́kẹ̀ẹ́ kábẹ́ mọ́ anakó larọ̀ ṣẹ́kẹ́ gbogbo nínú màgàjìlẹ̀ nínú ìmọ̀ sanu ìbáwọ̀ sọ́nà ìjẹ́bẹ̀ láyẹ̀ mùtẹ́lẹ̀ abadan àwọn oníṣẹ́ bíjà ẹ̀yẹ sọ́kọ̀ àwọn ìsìn àwọn ọmọ ìdájọ́ máa kọ́ àwọn fún yàrá bẹ̀rẹ̀
bẹ́ẹ̀ ni ó dá kí ẹ̀mọ̀ tiraka yàtọ̀ sí bẹ́yìn ṣe ń ka tírà tẹ́ ń tutukutu tẹ́ ń kàkàkùkà so ìwọ̀nba ilé ìta ẹ̀ṣẹ̀ mú jáde yìí o ìyókù ó sì ń bọ̀. ẹgbẹ́ jẹ́ mímọ́ wọn ti bí i kí n máa lọ ètò náà ẹni wípé oníbíyà ìfẹ́ náà máa ń tẹ̀síwájú tẹ́lẹ̀ bàbá wọn olùkọ́ bàbá wọn wọ́n ti fi hàn kẹ́yìn ó bẹ̀ yánu ṣùgbọ́n àlùsùn náà ẹ̀rí àwọn máa ń tẹ̀síwájú ó wá bọ́sùn kẹfàdà yìí wọ́n bá ti ń tẹ́kì mú ìlú wọn ó jẹ́ ẹ̀rí tó tẹ̀síwájú ẹ̀rí náà wọ́n fẹ́ lò ẹ̀rí máa ti rí náà wọ́n wá ẹ̀rí náà tó ti rí ìgbésẹ̀ bàbá yẹn sọ yẹn àwọn ẹ̀rí fẹ́ nù wọn ní gẹ́gẹ́ bí àkàyà asinan láìláì lọ́sọ̀ pé ànàkùnrin àwọn akẹ́kẹ́ gbogbo onímọ̀ sẹ́kì lẹ́nu mọ̀ láyà bẹ́ẹ̀ wà bàdà àwọn ìgbésẹ̀ lẹ́nu ẹ̀ máa wọ wà ìnàmà yàkọ̀ lè ti dà bíi àwọn máa ṣẹlẹ̀ Allahu Akbar mimman lam yatamakkan min al-ilmi lọ́dọ̀ ẹni tó ti bí omi ìtàpá àkọ́kọ́ fún mímọ̀ jamata ni wọ́n bá bọ̀ wọ́n níbi dà yẹn sọ̀rọ̀ ẹ̀rí ẹlẹ́kẹ̀rẹ̀ yẹn o sọ́dọ̀ sọ́dọ̀ bíi àwọn bíi ẹni ìlú wọn ok alẹ́rìí sábà kí n tẹ̀lé ẹlẹ́fẹ̀ẹ́ wọ́n fún mímọ̀ ẹlẹ́fẹ̀ẹ́ wọ́n bá bíi àkàlẹ̀ asba ma dalla alayhi hadith man bani zikri bi bakali wa ya fi katriruhu bi hawlillah bali wa dalla ifin la tumbo ya bi miji no shi ma shi ki kan yau ko kuma sa Allah wa wa so to wa ti mo bu ni boro bo ni wa fa in naam ẹ wo nísìnyí báyìí ẹ wo bí afáàní hasba ma dalla alayhi alhadith wọ́n sọ̀rọ̀ nípa ní bídà lásán wọ́n sọ̀rọ̀ nípa ní bídà pé ẹni tó bá jẹ́ ar-rasikh fil ilm la yabtadi'u abada so wọ́n sọ pé kí hasba ma dalla alayhi alhadith bí hadith ṣe tọ́ka sí mo ti mention hadith náà wọ́n ní wa ya'ti taqriruhu bi hawlillah taqriru rẹ̀ fi nǹkan yìí rinlẹ̀ ó ń bọ̀ pẹ̀lú ìyọ̀ǹda Allahu subhanahu wa ta'ala so ó yẹ kí ẹ ti wọ̀ kí n bí báyìí wọ́n ti wá fẹ́ mẹ́nu bọ́rọ̀ mi wọ́n sọ̀rọ̀ nípa ń bí dà lásán mọ́ wọ́n sọ̀rọ̀ nípa ń bí dà lásán mọ́ níbi wọ́n ti fẹ́ mẹ́nu bá nǹkan míì báyìí wọ́n ti fi yẹn wọ́n ti fi gómìnà kan torí náà sọ pé kí ni wọ́n wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi tẹ́ pé ó kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn wọ́n ní fa innama yu'tan nas wọ́n ti mú ọ̀rọ̀ yẹn dé orí àwọn èèyàn lápapọ̀ wọn ò fi máa lóró níbi dà lásán mọ́ ẹ̀rí pé gbogbo àwọn eléyìí tó wà lókè tá a fà ká àwọn ibi tí wọ́n ká wọ́n ṣe kí ni àfa ń da lórí àwọn oníbídà lásán wọ́n gbà tí wọ́n débi wọ́n sọ pé kí ni wọ́n ní pé n táwọn sọ yìí o ya'ti taqriruhu inshallah bi hawlillah so taqriru rẹ̀ ìfirinlẹ̀ ó ń bọ̀ wọ́n á ṣe mú kí ni fa innama yu'tan nas káfà bá a ṣe i'rabu fa tó wà ń bẹ̀ kọ́ bá a ṣe i'rabu fa tí a fa mu wáyé kọ́ bá a ṣe i'rabu rẹ̀ kó bá lè hàn sí wọn pé ọ̀rọ̀ tọ̀ọ̀tọ̀ iná lílé kí wọ́n ṣe i'rabu rẹ̀ so bí ó ṣe rí náà nìyẹn. so lẹ́yìn náà ni pé tí a bá wo àwọn nusakh oríṣiríṣi torí àyìn gbọ́dọ̀ máa fojú kàkàtìrà èèyàn gbọ́dọ̀ máa kàn lọ lẹ́gbẹ̀ẹ́ kan kí ẹ máa fẹ̀gbẹ́ rọ́kànnà káàkiri bí àwọn afẹ́ aláṣẹ yàtọ̀ Abu Musaddad kankan máa rọlù òpó káàkiri kí ẹ máa tọ ojú ọ̀nà táwọn èèyàn tó wá sẹ̀wé àwọn al-aswiya minan nas ojú ọ̀nà tí wọ́n ń tọ̀ kọ́ máa tọ̀ so torí ẹ̀ níbi tí wa ya'ti taqriruhu bi hawlillahi yẹn bí tó dé tẹ́ bá wọn nusakh mi wọ́n yìí full stop sí wọ́n wá gbé paragraph mi inú Mu'asasatu Risala ẹ̀ bà bẹ́ẹ̀ nusakh mi náà ẹ̀ bà bẹ́ẹ̀ so tó ń sọ sí pé ọ̀rọ̀ tọ́yẹ́lẹ̀ wọ́n sọ pé fa innama yu'tan nasu torí pé wọ́n ti fi gómìnà kan pé taqriru tí mo sọ yìí ó ń bọ̀ wọ́n á fẹ́ mọ́rọ̀ mi ọ̀rọ̀ yẹn ó wá kó gbọ́ àwọn èèyàn sínú sallahu musta'an kí Allah kò ṣàná pé fa innama yu'tan nasu min qibali juhalihim alladhina yahsabuna annahum ulama so kí a máa gbọ́rọ̀ wọn ṣọ. sàfáàní àwọn ibi dáa ni bàbá ń sọ wípé àwọn aláìmọ̀kan àwọn ṣe juhalu nas táwọn ẹgbẹ́ àwọn èèyàn aláìmọ̀kan náà ṣé àwọn ibi dáa nìkan aláìmọ̀kan láàrin àwọn èèyàn la hawla wala quwwata illa billah ṣé àwọn ibi dáa aláìmọ̀kan náà àwọn èèyàn ẹ̀ gbogbo ẹni tó wáyé já aláìmọ̀kan láàrin àwọn èèyàn báyìí oníbi dáa ni la hawla wala wọ́n dárúkọ annas káwọn sọ pé juhalin nas ká sọ pé àwọn aljuhalu minan nas òun ni àwọn oníbídà so gbọ́n tó bá jálá ìmọ̀ kan báyìí oníbídà ni ìtumọ̀ ọ̀rọ̀ yín iná nìyẹn sallahu almusta'an. àwọn ìwádìí alladhina àwọn tó ṣe yíkú tẹ̀lébáwò àwọn tó bá tẹ̀lé àlàmà yóò àwọn tó ṣe yahsabuna annahum ulama táwọn ọmọ káfà ni wọ́n sọ lọ́wọ́ wọn káfà ni wọ́n ń tàkú ọ̀dọ́ wọn náà ní kí ni máa bá wọn náà ní máa wọn. bàbá wa ni wa idha kana kadhalika
tọba ti rí báwọn tọba ń bò yẹn tó ń tọba ti di wípé ẹni tó jẹ́ aláìmọ̀kan wọn tí èso ń sún náà òun náà sì làbá àwọn tí wọ́n ń pè bẹ́ẹ̀ adé pé fàtìtì àmàlì ṣáàdà ìgbìyànjú ẹni tó gbìyànjú tàbí gbìyànjú òun náà ni alladhina yusabuna annahum ulama yẹni nínú alladhina yusabuna annahum ulama èyí tó bá rò nù ẹ̀ bí àfààní àwọn tó bá wọn gbìyànjú ẹ dákun ṣé ìgbìyànjú títún kankan ni àáfàá ń sọ̀rọ̀ nípa istinbat ṣé gbìyànjú pé aláìmọ̀kan ó kàn tún kéwú ń ṣe kankan ṣé ìgbèrú gbìyànjú yẹn ni wọ́n ń sọ ókè aláìmọ̀kan kò ní kọ́yàn kéwú mọ́ kò gbọ́dọ̀ kọ́ mọ́ kéwú kò gbọ́dọ̀ ṣe kankan nítafà ń sọ nìyẹn kò gbọ́dọ̀ ọ̀tọ̀ ní nítafà ń sọ̀tọ̀ ní tẹ́yìn sọ ẹ̀yin gẹ́lẹ́ ń tútùkùtù ẹ̀yin gẹ́lẹ́ ń yí ọ̀rọ̀ Ash-Shatibi òun sọ máa ṣe gbìyànjú yóò lóhun tún nǹkan ṣé títún nǹkan ní ijtihadu tí a fa ń sọ̀rọ̀ nípa rẹ̀. Allahu akbar Allahu akbar. tí n bá bọ̀ yẹn fàjà àlùmọ̀ ní jáda ìgbìyànjú tó bá gbìyànjú ẹgbẹ́ máa ń bí díà yẹn mọ̀ ní yíyún àyè ẹ̀sìn ọ̀gbá wọlé kọ́ àpèké kọ́ fẹ́ ẹ̀yìn dá ẹlẹ́yìn ọ̀dà mọ́tàlú bí wọ́n ta sí ọ̀wà lọ́dọ̀ wọn èyí dá yóò dá ìwọ́n máa gbìyànjú lọ́sọ̀rọ̀ ìjọba kò sí gbọdọ̀ mọ̀ ní yíyún àyè ẹ̀sìn kọ́ ẹ̀sìn kọ́ ẹ̀sìn kọ́ kí ló pàṣẹ sí fi kọ́ wọ́n ní idilamu yastakmil shurutul jihad tó tó mẹ́jọ mú jihad tó kíni kò pé mẹ́jọ mú jihad alákọ̀ọ́kọ́. so ìkànnì ilé báyìí nìsín idilam yastakmil shurutul ijtihad nítorí pé níbi dáhùn kò tí ì pé mẹ́jọ mú ijtihad yastakmil istakmala níbi yastakmil afa ó ń bùkátà sí maf'ulun bihi ni maf'ulun bihi ni wà lẹ́yìn rẹ̀ ẹ̀sìn lọ́rọ̀ fáà rẹ̀ العرف عارف سو شروطني جمعني طبعا في له باين انت اصلا بيكن لم تستكمل شروط الاجتهاد طبعا يبقى في كي شروط هي فاعل سبون بدا ننصر nípa rẹ̀ pé kò tí pé شروط الاجتهاد kò tí dé kò tí kẹ́kọ̀ọ́ débi tá wá sọ pé ó ti kon kan báyìí àbí aláìmọ̀kan tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ nti fanso ìmọ̀kan tá fa fi nílẹ̀ ó ní kó sí náà lẹ́nu láti mọ̀ dákun bí dáa níṣẹ́ so aláìmọ̀kan wọ́n sọ pé kò gbọ́dọ̀ ṣe gbìyànjú al-juhalu minan nas ijtihadu bá ṣe o in tí wọ́n kọ́ ni idh lam yastakmil torí pé oníbídà yìí àbí torí pé aláìmọ̀kan yìí kò tí ì pé lam yastakmil so fa'il níbi damirun mustatir taqdiruhu huwa man ijtahada yẹn wọ́n ni damir yẹn ló ń padà sí شروط الاجتهاد هنا يوجد شروط مفعول به منصوب وعلامة نصبه الفتحة انتو بايناني يا فا الله المستعار لنكا كيف كان صار الأسا أرافا لنكا اسمه واجوني وسننتي وبين تنتقاسي هتيري فاعل سو كيشي شروط يعني فاعل به كيشي شروط يعني كيشي فاعل مفعول به إنان òun náà ní nínú àlàyé so àwọn oníbíyà sì ní ìjọba àdùsùn náà jù hàn wọn ní ẹgbẹ̀rún ṣáà tọ́jú ẹ̀mú jihadu ṣe kí ni kò pé bí mẹ́ta mú ṣàgbà alákọ̀ọ́kọ́ òun náà ní nínú àlàyé so àwọn oníbíyà sì ní ìjọba àdùsùn náà jù hàn wọn. sọ̀rọ̀ ní sàfà sọ pé àwọn oníbídà lọ́dọ̀ àwọn ahlùsùn náà jù hàn ní wọn so májẹ̀mú àkọ́kọ́ nìyẹn ìmà àwọn oníbídà sì lọ́dọ̀ ahlùsùn náà jù hàn ní wọn ẹ̀dá kan ẹ̀dì bíi mú tó bá padà á di ọwọ́ gbẹ̀yìn inú ọdún ẹlẹ́kẹrin àfún àfihàn lẹ́pìn ẹ̀ àwọn oníbídà náà àwọn náà lè ṣe ijtihad ṣùgbọ́n ijtihad tó bá ti ní ṣe pẹ̀lú àkídà tó bá ti ní ṣe pẹ̀lú bídà pé ọ̀rọ̀ bídà àkídà manhaj ni Ash-Shatibi ń sọ̀rọ̀ nípa rẹ̀ so tó bá yẹ pé ọ̀rọ̀ fíkì òní oníbídà náà òun náà lè ṣe ijtihad tó bá yẹ débi inú ọ̀rọ̀ àkídà kò lè ṣe ijtihad tanaqud tó wà zahir bayyin Abu Musa dọ̀rẹ́ lè bólẹ̀ forí sí bólẹ̀ fojú sí bólẹ̀ fetí sí tashabahat qulubuhum wallahu al-musta'an Allahu al-musta'an àwọn oníbídà lọ́dọ̀ àwọn onísúnnà jùhálù náà ni wọ́n mutlaqan bẹ́ẹ̀ so tó wá jẹ́ pé jùhálù wá ni wọ́n lè ṣe ijtihad ṣe bó ṣe rí nìyẹn. so afáàtọ̀ wá ní àkọ́kọ́ májẹ̀mú ijtihad òní kí ẹ jẹ́ ahlu sunna torí pé ìgbìyànjú ẹni tí ó bá kí n ṣe ahlu sunna kò wúlò ìgbìyànjú ẹni tí ó bá kí n ṣe ahlu sunna kò wúlò. ẹ wo nísìnyí ẹ ká gbọ́dọ̀ ìdílé ẹ má bínú. so pé oníbídà kò lè ṣe ijtihad àti
àti pé májẹ̀mú alákọ̀ọ́kọ́ fún ijtihad òun ni kí ẹ jẹ́ ahlu sunnah. májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun kí ẹ ṣe kíni kí ẹ jẹ́ ahlu sunnah. So àwọn oníbídà o juhal ni wọ́n lè ṣe ijtihad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn òhùrọ̀ eléyìí tí àáfà sọ níbi àkọ́kọ́ ni pé èèyàn jẹ́ ahlu sunnah pé àkọ́kọ́ májẹ̀mú ijtihad ni pé kíni kí èèyàn jẹ́ ahlu sunnah torí pé gbìyànjú gbogbo ẹni tí ò kí ń ṣe ahlu sunnah kò wọlé àbí kò wúlò mú kọ́ kalẹ̀ ni o kò wúlò tí wọ́n bá sọ pé mujtahid ahlu sunnah ní jẹ́ bẹ́ẹ̀ ahlu sunnah ní jẹ́ bẹ́ẹ̀ so pé gbogbo ẹni tí ò bá ṣe ahlu sunnah lọ́wọ́ ṣe ìṣáàdì tó bá ń pè ní mujtahid wọ́n kàn sọ lásán ni kò nítumọ̀ Allahu akbar ma ashadda hadha al-jahl ma ashadda jahlakum subhanallah ay makan yìí ní agbára ay makan yìí ó ní agbára ó pọ̀ ṣé irọ́ ẹni táwọn èèyàn tí wọ́n ń sọ dárò náà rí wàláhì gbogbo èèyàn pátá gbogbo ẹ̀yin yálà ọjà afárin ọjọ́ mọ́kéwù ni tó yẹ pé wọ́n kà máa sọ dárò èèyàn nítorí pé òun náà ti ń sọ lárúbá lẹ́nu àbí nítorí pé ó ti ń ṣe rọ́dù fún jábàtà àbí nítorí pé ó ń ṣe rọ́dù fún kínní wàláhì kullukum athimun gbogbo yín ẹlẹ́ṣẹ̀ ni torí pé ẹ ti ṣe àwọn èèyàn lọ́nà bí ìyọ́ nìkan kan lẹ̀ o pé a lágbájá gbẹ ní báyìí wọlé láì ṣe fáṣù tó nítumọ̀ nípa pé bó ni ìmọ̀ntàn ṣe rí bó ni lẹ́fù rẹ̀ lọ́gbẹ́ ní táwọn pèsè dáwọ́rọ̀ ilé táwọn sọ kó máa ṣàlàyé tíra fún ilé àyàn ilé tó jẹ́ pé tẹ bá ń gbọ́ gbogbo ọ̀rọ̀ wọn gbogbo ọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ tẹ́ gbọ́ kò sí ọ̀rọ̀ ẹ̀kan wọn tẹ́ gbọ́ pé wọ́n ṣe muhadara kan wọ́n ṣe lecture kan kò sí káfá máa kàkàwọ́kà wallahi àwọn náà sọ pé àfẹ́yìn gbọ́ wọn máa kàkàwọ́kà àwọn àṣẹ kìíní subhanallah lẹ́nu àfàlàṣẹ la hawla wala quwwata illa billah kò sí ọ̀rọ̀ ọyọ kan tẹ́ gbọ́ tẹ́ ká èèyàn kan gbé tíra tí wọ́n bá sọ tí wọ́n bá dákọ̀ tíra ẹ gbé tíra náà síwájú èyí tí wọ́n bá gbé tíra síwájú náà ẹ kà máa tẹ́tí ẹ gbọ́ dáadáa torí pé ẹ̀kẹta tí máa sọ pé mo gbọ́ àwọn kan yìí lélẹ̀ tàbí ẹ̀kẹrin so aláwọ̀ kan tí mo gbọ́ mo kàn gbọ́ fastly mo kàn gbọ́ mo fi nájú lásán pé kí n kàn gbọ́ àwọn kan tí wọ́n sọ kí n sì jọ́ta àwọn kan kalẹ̀ àbí kí n nóòtù àwọn kan sínú làákàyè mi lẹ́yìn náà mo tún gbọ́ lẹ́ni tó ń jọ́ta àwọn kan kalẹ̀ láwọn pọ́ìntì tí wọ́n sọ bákan náà mo ń kọ́ yẹ́dà àwọn àkútà so tẹ bá ń gbọ́rọ̀ àfa lójúpọ̀nà yìí wàláhì ìkàkùkà ìtukùtù iná lẹ́ máa rí iná ọ̀rọ̀ wọn àtàwọn kan tí ò yé wọn tẹ́ kí wọ́n kàn máa yàgbẹ́ sí kéwù lọ wọ́n kàn máa sọ̀sọ̀kùsọ̀ ntẹ́ máa rí nínú àwọn ọ̀rọ̀ wọn iná nìyẹn so ẹni iná wa sọ pé ẹ lágbájá ìkàkùkà ẹgbẹ́ tíra ń sọ tí wọ́n bá ń ka tíra Ṣátíbì wọ́n sọ di Ṣátíbì tó bá ń ka tíra Muhammad sọ́ọ́lì Imam Ahmad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́nu àfàlàṣẹ la hawla wala quwwata wàláhì nǹkan yìí kò tọ́ sí ilẹ̀ náà kò tọ́ sí rárá àtọ́ ojo ló kọ́ àìsí ní ológbò ní gẹ́gẹ́ mo sọ fún ìkan náà ìyẹn Abu Amir kíló lóhun jẹ́ Abu Uwaymir sí ni pé ojo ló kẹ́ ojo kíní kan ló dé tó ní kẹ́ àìsí ní ológbò nílé ìdílé èkúté wàláhì àìsí ní ológbò nílé ìdílé èkúté tó bá ti wá rí bóyá kí èkúté náà kó mọ̀ wà rẹ̀ tó lóńgbò bá ti dé táwa ti ráwọn olóńgbò láwùjọ ó yẹ kí èkúté yín kó mọ̀ ara rẹ̀ táwa ti ráwọn afá tí wọ́n ní tuma ẹ mọ̀ ara yín ẹ fọ̀rọ̀ lẹ̀ fáwọn ẹ̀ afá yìí ṣe ó ṣe lóun ṣe lọ́dún fún Al-Imam Al-Kutubi lọ́jọ́ kan kí wọ́n tó ya tí wọ́n ya náà ni torí pé tipẹ́ èmi ti máa ń ní àkíyèsí lórí àfa tó ń ti pé mi ò kí ń gbọ́rọ̀ wọn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n kò sílì tẹ́gbọ̀ tẹ́ bá sì sọ pé rọ́ ni kódà kó jẹ́lẹ̀ tí wọ́n ṣe lọ́la kó jẹ́lẹ̀ tí wọ́n ṣe lọ́túnla kí ẹ sọ pé kí n gbọ́ kí wọ́n á fa àwọn àìṣe tó wọn bẹ jáde àwọn ẹ̀rọ ìkàkùkà ìtukùtù ẹ máa rí bẹ́ẹ̀ tí ó máa lọ pẹ́rẹ́pẹ́rẹ́ iná lẹ́ máa rí so wọn làwọn ṣe rọ́ọ̀dù fún Kutubi àánú mi ṣe ń ká tí afa Kutubi bá gbọ́ọ̀rọ̀ yìí nígbà náà ni ọbẹ̀ àbí last year ni àbí ọkọ̀ last year táfa Kutubi bá gbọ́ọ̀rọ̀ yìí yóò lálá sí afa yìí àánú wọn sì ń ṣe ń ká kí Kutubi má gbọ́ọ̀rọ̀ yìí o mo wá ń rọ́ kọ́ba Facebook Al-Imam Al-Kutubi àti àwọn Al-Bayan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ṣé wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ afa yìí wọ́n sọ̀rọ̀ lórí afa yìí torí ìtìjú ni iná ni ó jẹ fún wa pé èèyàn kan tó wà pẹ̀lú wa táwọn sọ pé afa ni kìnnìkan tó wà lórí mọ́kìfù wa ó sọ̀rọ̀ wa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí wallahi ìtìjú ńláńlá iná àwọn ìtukùtù ìkàkùkà kí ẹ máa mọ̀ nǹkan ẹ máa subhanallah sọkọ́ ẹ pé irú èyí ní wàá jáde pé mo fẹ́ sàlàyé lórí ìkàkùkà ẹnìkan fẹ́ ṣe kíní kan kò sẹ́ni tí ó lè kàkàwùkà kò sẹ́ni tí ó lè ṣe mistake
kò sẹ́ni tí ó lè ṣe mistake. So ẹ fọwọ́ bo ìdí ara yín tẹ́ ẹ bá fẹ́ káwọn èèyàn tú àṣírí yín jáde, ẹ fọwọ́ bo ìdí ara yín kẹ́ ẹ ṣe lùzúmù haddu yín, kẹ́ dúró nílé nìyí, kẹ́ jókòó jẹ́. Allahul musta'an, Allahul musta'an. Kí a jẹ́ ń sọlọ́nà. So àfáà sọ pé ìgbìyànjú ẹni tí àwọn oníbídà àníka ìgbìyànjú wọn kún ìjìtìhádù tí wọ́n ń ṣe kò nítumọ̀, kò ṣe kinní kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So pé ìgbìyànjú àwọn oníbídà wọ́n ní ká kún, tó bá kún wọn ní mujtahid gan wọ́n kà pé wọ́n bẹ́ẹ̀ lásán ni kò wọ́n ti ká wọn tó padà á fi rin lẹ̀ tànà kódù apá gbádá pé wọn lè jẹ́ mujtahid síbi ọ̀rọ̀ fíkì níbi kìíní kan, ṣùgbọ́n àkídà wọn lè jẹ́ mujtahid ta ló sọ fún yín pé ijtihad wọn. ọ̀rọ̀ Ibn Uthaymeen tẹ́ ń kàn wájú yín báyìí ẹ̀sìn gbọ́ yín tẹ́ ẹ̀sẹ̀ kàtán ẹ̀sìn takò níwájú ẹ̀ tó ń sọ tí ò bá mọ́ ara torí pé àfọwọ́dà yìí pé wọ́n ẹ̀sẹ̀ bí kí ẹ̀sẹ̀ jín bí wọ́n sọ pé Hishamul Biyali wọ́n máa ń ṣe pé ọmọ kí ó ti máa ka kéwú lọ yóò ẹ̀sẹ̀ fọ́ tó àfa pé mo ti kà á tán ẹ̀ ṣàlàyé fún wa àfọwọ́dì sùn lọ níjòkó kò rọrùn á ṣiṣẹ́ á ṣe gbẹ kò sáyè láti kàtẹ́rà kò sáyè láti ṣe kínní kò sáyè láti ṣe léyìí ó tó bẹ́ẹ̀ tó tọ́ gẹ́gẹ́ bí alákàrí sàlámà pé tí bá ṣe ájáàmù ipò tó ń kálukú wà nìkan ni ò bá wà tó ti bẹ́ẹ̀ náà tá a bá ti wá mọ̀ pé nǹkan báyìí iná làwọn ń kálukú mọ ibi tó fì sí ká ṣe lùzúmù haddu wa ká jókòó jẹ́ òun ni ó pè wá wàláhì wa illa falfadihata alfadiha. So àfáà sọ pé oníbídà ó dùn mí pé mi ò lè share screen yóò máa Facebook mi ò ibi tí wọ́n ti ń share screen bẹ́ẹ̀ ìgbà fáwọn tíra ìgbà fi hàn wá. So ṣùgbọ́n waqfa lórí lè bẹ́ẹ̀ oníbídà onígbìyànjú kankan tí ó ṣe kìíní kan tí wọ́n bá sọ pé mujtahid ahlu sunna ló ń jẹ́ bẹ́ẹ̀. Àkọ́kọ́ ni pé ẹ wá káàkiri tí wọ́n bá sọ pé mujtahid nínú shurutul ijtihad níbi tí wọ́n sọ pé an yakuna sunniyan ẹ̀ní ẹ̀bàrí arára aw salafiyan aw athariyan pé mujtahid ó gbọ́dọ̀ jẹ́ ahlu sunna ẹ̀ní ẹ̀bàrí níbi kankan nínú àwọn tíra eléyìí ní sìn nínú àwọn àhesọ àfàlàsọ iná kí wọ́n kàn máa sọ̀rọ̀ tẹnu ìyẹn bá lásán iná ni láti ṣe kíni láti fi ṣe tẹ̀bírìrì ìbàjẹ́ tí wọ́n ń dìfẹ́ǹdì. Sọ̀rọ̀ kejì ni pé oníbídà ó máa ń wà náà mujtahid máa ń wà náà oníbídà mujtahid ó máa ń wà nínú àwọn oníbídà. Àfa gbọ́dọ̀ fẹ́ kí Ibn Hazm sí Adh-Dhahabi rahimahullahu ta'ala nígbà tó ń sọ̀rọ̀ nípa lọ́sọ̀ pé kíni mujtahid ó kún wọn ní mujtahid ó kún Ibn Hazm ó kún wọn ní mujtahid tó ń ti gbogbo bàláyà tó wà lára Ibn Hazm tó ń ti gbogbo àdánwò tó wà lára mujtahidi náà tẹ́bá ń ka tarjama ẹ̀ máa rí tán àfa sọ́n sọ pé kí ni balagha rutbata al-ijtihad tó dé wọ́n sọ̀rọ̀ nípa ijtihad aslan wọn ò ní sọ̀rọ̀ nípa àkídà ẹ lọ́wọ́ ká ta'rif ijtihad tẹ́ kànáà àbí ta'rif al-mujtahid àbí bí ijtihad máa ń wọ̀ wọn ò sọ̀rọ̀ nípa àkídà nípa usuluddin ó wà nínú ọ̀rọ̀ Ibn Uthaymin tẹ́ ká nínú sharh al-usul min ilm al-usul mú bọ̀ wá bẹ́ẹ̀ insha Allah ta'ala. La hawla wala quwwata illa billah. So kí ẹ jẹ́ mujtahid kì í ṣe dandan òní kó gbọ́dọ̀ jẹ́ ahlu sunnah. Eléyìí ẹ rí i pé wọ́n yí ọ̀rọ̀ Ash-Shatibi lọ́rùn pé ẹni tí Ash-Shatibi ń gbà lérò wọ́n pé àwọn ahlu sunnah tó wáyé pé mujtahid ahlu sunnah ló gbà lérò irọ́ ni bàbá wa aláṣẹ irọ́ ni. Sọlẹ́ kejì wọn ni pé nínú abwabul fiqh usulul fiqh jàre nínú àwọn tíra usulul fiqh tàbá a máa wo àwọn ọ̀rọ̀ kan lọ a máa ka àwọn ọ̀rọ̀ kan a máa rẹ àwọn àbúwábù kan bẹ̀ tí wọ́n máa sọ pé kíni tí wọ́n máa fi láfúrú mujtahid wọ́n máa fi rinlẹ̀ fún kíni fún oníbídà tó bá yẹ pé oníbídà ò lè jẹ́ mujtahid ni àbí mujtahid ò lè jẹ́ àbí ẹ̀nà tó yẹ pé oníbídà ò lè jẹ́ mujtahid ni àbúwábù yẹn kò ní tuma táwọn olùmọ̀tò àmà ní khilafu láàrin ara wọn táwọn mutaakhirun náà tó máa dé tó máa kó táwọn khilafu yẹn ìyẹ kí wọ́n kàn gba dànù ní pé rárá jáde oníbídà ò lè jẹ́ mujtahid. ìyàtọ̀ sí wà láàrin pé kéèyàn kawnul mar'i mujtahidan wa kawnuna na'taddu bi ijtihadihi idha khalafa. ìyàtọ̀ wà láàrin pé èèyàn jẹ́ mujtahid àbí pé
mujtahid tó bá jẹ́ yẹn tó sì jẹ́ ní bídà yàtọ̀ wà láàrin pé ó jẹ́ mujtahid ó jẹ́ ní bídà yàtọ̀ wà láàrin pé ó jẹ́ mujtahid ó jẹ́ ní bídà ó wá khalafa ṣáwá ka mukhalafa rẹ̀ ṣáka kún ìyàtọ̀ wà láàrin méjèèjì yàtọ̀ wà láàrin méjèèjì so bí ó ṣe rí iná ilé so lápèjúwe ní sìn á máa rí nínú àwọn tíra kọ̀ọ̀kan lápèjúwe nínú tíra nínú tíra sharhu mukhtasari ibn al-hajib ti al-asfahani abu thana mahmud ibn abdurrahman ibn ahmad al-asfahani rahimahullah mas'ala kan bẹ mujarrad alawko oni mas'alatun al-mubtadi'u bima yatadammanu kafiran kal-kafiri 'inda al-mukaffir wa illa faghayruhu wa bighayrihi ثالثها يعتبر في حق نفسه فقط أفهم شاء الله يرى يعني اعلم لما أن المجتهد المبتدعة أن المجتهد المبتدعة بداجو داجو مجتهد تباجون بدعة وفي اجتهاد ولا فن بدعة إن كان مبتدعا تباجون بدعة بما يوجب الكفر تويك بدعة إن تيو صادي كفريني بصريحه تبي إجا كفريني يوكليغا kò ní bùkátà sí pé Aisha máa tú ọ̀rọ̀ pé a máa ṣe ta'wil fala niza'a fi annahu kafirun kò sí ìfànfàn bíi pé káfíìr ló ń tọ̀ lam yu'tabar mawaqifuhu aw lam tu'tabar muwafaqatuhu fi in'iqad al-ijma'i àní ka muwafaqọ̀ rẹ̀ pé ó wá ṣe déédéé àwọn olùmọ̀yókùn nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ijma' pé wá ṣe déédéé wọn àbí ò ṣe déédéé wọn àní káàkún torí pé ó ti di kèfèrí wọ́n ní wa in kana mubtadi'an tó bá yẹ kí mujtahid wá jẹ́ oníbídà bima yatadammanu kufran ní tí pé nǹkan yẹn bídà rẹ̀ ó kó kúfùrù sínú ni pẹ̀lú ta'wil gẹ́gẹ́ bí àwọn aṣáára lápèjúwe aw bima yujibul kufra àbí tí ó lè túmọ̀ sí kúfùrù fún ó kó tó kúfùrù sínú tàbí tó lè padà lídì sí kúfùrù la bi sarihihi kì í ṣe pé clear ẹgbẹ́ táàrí tó clear pé kúfùrù ni ṣùgbọ́n yóò lè di sí kúfùrù ni ó ní wa huwa al-mukhti'u fil usuli bi ta'wili òun sì lẹ́ńtẹ́ pé ó ṣe mistake níbi usul níbi àkídà pẹ̀lú ta'wil ó ní fa fihi khilaf ó ṣe mistake tó ṣe yẹn náà kò yọ kúrò níbi pé ó jẹ́ oníbídà ni ó ní fa 'inda ba'din huwa kafir lọ́dọ̀ àwọn apá kan yóò jẹ́ kafir wa 'inda ba'din la lọ́dọ̀ àwọn mi yóò ṣe kíni kò ní jẹ́ káfíìr afáàní fa in kaffarnahu tàbáwá ẹni kí wọn tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n yọ pé ó jẹ́ mujtahid wọ́n yọ kúrò ń bẹ́ẹ̀ o lábẹ́ ijma' ẹni wọ́n ti máa fa nǹkan yìí nípa pé ṣáàkà ọ̀rọ̀ rẹ̀ àbá níkà wọ́n fa ọ̀rọ̀ pé ṣé yóò jẹ́ mujtahid àbí kò ní jẹ́ mujtahid rárá ṣùgbọ́n pa pé níbi ijma' tó bá khalafa ijma' ṣáàkà mukhalafa rẹ̀ àbá níkà wọ́n ní فإن كفرناه تبقى من كفر تواصف ويجي كفري فلا نعتبر موافقته في انعقاد الإجماع كالكافر آنك شيشي ديدير شيشي ديدير ولمامي ترى رشي ديدير pé òun náà sọ táwọn olùmọ̀ sọ àníkà kú nítorí pé ó jẹ́ kèfèrí wà ilá tí ó bá ṣe bẹ́ẹ̀ o èyí tí mo sọ ìtumọ̀ wà ilá ni pé wà ilá nù káfíìr tá a bá ṣe kíni tá a bá pín kèfèrí fa hukmuhu ìdájọ́ rẹ̀ ni hukmul mujtahidil mubtadi'i bighayri ma yatadammanu kufra ìdájọ́ rẹ̀ máa jẹ́ ìdájọ́ mujtahid tó jẹ́ oníbídà tó kí bídà rẹ̀ ńkọ́ kò kó kúfùrù sínú wọ́n ní kal mubtadi'i bil fisqi wa bighayrihi so gẹ́gẹ́ bí mubtadi' ẹni tó jẹ́ oníbídà pẹ̀lú tí ó sọ di pòkì àti tó ó yàtọ̀ sí ay ìtumọ̀ rẹ̀ ń pẹ́ kí ni wa in kana mubtadi'an bighayri ma yatadammanu kufra tó bá yẹ kí mubtadi' ẹni tó kí bídà rẹ̀ ní kò sí kó kúfùrù sínú fa fihi thalathatu madahib madhab mẹ́ta lọ́lọ́dún olùmọ̀ nípa rẹ̀ aláwọ̀ kan pé kí ni a máa ṣe àtibáru muwafaqa rẹ̀ mutlaqan fi in'iqad al-ijma' so ìbẹ̀yẹn kan mo fẹ́ lọ. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí máa mú wa ọ̀rọ̀ al-Amidi al-imam Ali ibn Muhammad al-Amidi al-usuli inú al-ihkam fi usuli al-ahkam wọ́n ní inú al-mujallad al-awwal wọ́n ní al-mas'alatu as-sadisa mas'ala ẹlẹ́ẹ̀kẹfà حكم
mukhalafati al-mujtahidi lil-ijma' so ìdájọ́ kí mujtahid kó khalafa al-ijma' mujtahid wa sọ wọ́n ní pé al-mujtahidu al-mutlaq tètè ṣe al-mujtahidu al-juz'i al-mujtahidu al-mutlaq ẹni tẹ́ pé mujtahid mutlaq yìí náà tẹ́ pé gbogbo fánù ẹni tẹ́ pé ijtihadu rẹ̀ ó jẹ́ ijtihadu gbogbogbò idha kana mubtadi'an tó bá jẹ́ mubtadi' wọn yọ láfúdù wọn kìí tó ń fẹ́ sọ lẹ́yìn rẹ̀ ni pé la yusamma mujtahidan kìí tó ń fẹ́ sọ yẹn rárá àtọ̀ ni mujtahid mutlaq wọ́n tún pọ̀ níbi dáa ni mujtahid mutlaq afálasẹ́ la yakhlu condition rẹ̀ kò ní pa sófo kúrò níbi kí imma alla yakfura bi bid'atihi aw yakfura imma alla yakfura bi bid'atihi aw yakfur inú kó gbé kó má di kèfèrí pẹ̀lú bídà rẹ̀ tàbí kó di kèfèrí fa in kana al-awwal tí ó bá di kèfèrí tó bá jálá ọkàn nìyẹn pé kó di kèfèrí pẹ̀lú bídà rẹ̀ faqad ikhtalafu fi in'iqad al-ijma'i ma'a mukhalafatihi nafyan aw ithbata ẹnu òkò wọ́n ti ṣe yapa ẹnu níbi wípé ṣé ìjìmá yóò máa jẹ́ tí ó rinlẹ̀ pẹ̀lú pé kí ni pẹ̀lú pé ó khalafa ìjìmá yẹn nafyan wa ithbata ìyẹn níbi kí ni pé pàpẹ́ ṣáfìrin lẹ̀ àbí amúdánù agbádánù wa minhum man qala ń bẹnu ẹni tó sọ pé kí ni al-ijma' la yan'aqidu alayhi bal ala ghayrihi fa yajuzu lahu mukhalafatu ijma'i man 'ada so al-muhim ni pé tó bá ń sọ̀rọ̀ nípa pé oníbídà mujtahid àbí oníbídà wọn ní kọ̀rọ̀ rẹ̀ kún náà sí kì í ṣe fi kawnihi mujtahidan bal níbi kí níbi al-i'tidadu bi kalamihi níbi kíka ọ̀rọ̀ rẹ̀ kún iná ni bíbi kíka ọ̀rọ̀ rẹ̀ kún iná ni kì í ṣe níbi pé kò ní jẹ́ oníbídà àbí kò ní jẹ́ mujtahid so bí eléyìí bó ṣe rí iná ni eléyìí bí eléyìí ṣe rí iná ni so mo lérò pé ó ti yé oníbídà ó lè jẹ́ mujtahid o oníbídà ó lè jẹ́ mujtahid bí ó ti ṣe padà wá insha Allah azza wa jal so ibi tí khilafu kan wà lásán ní pé kí ni ṣé a ka ijtihadu rẹ̀ kún àbàní ká kún ibi tí khilafu wà lásán nìyẹn ṣé a ká kún tó bá khalafa ni o tó bá khalafa ṣé a ká kún àbàní ká kún ṣùgbọ́n pé ṣé yóò wá jẹ́ mujtahid bẹ́ẹ̀ ni yóò jẹ́ mujtahid so Ibn Hazm mo mention síwájú al-Izz ibn Abdissalam Ash'ari ibn al-Dhahabi rahimahullah ta'ala gbàtọ̀ ń sọ̀rọ̀ pé balagha rutbata al-ijtihadi balagha rutbata al-ijtihadi ó ṣe kí ni ó dépò ijtihadi Ash'ari oníbídà Ash'ari tó ti pé kódà ìgbà mi gan ìyún máa ẹlòmíì lè máa ṣe istighraq oníbídà báwo al-Izz ibn Abdissalam náà Ash'ari náà ni wọn so tó ń pè nǹkan yẹn kò gbajúmọ̀ ṣùgbọ́n gbogbo fatawa wọn àwọn fatawa wọn lóríṣiríṣi ó gbajúmọ̀ gan láàrin àwọn olùmọ̀ tí wọ́n máa ń ṣe àtibárò rẹ̀ kò sáwọn ọ̀rọ̀ Ibn Hazm náà tí wọ́n kì í ṣe àtibárò rẹ̀ tí Ibn Hazm tó bá ṣe hikaya ijma' tí àwọn olùmọ̀ṣẹ́ta tí wọ́n tà sábàtà tí wọ́n rí pé masha Allah ó ṣe kí ṣe wọ́n kà bí wọ́n ní ká wọ́n kà al-Izz ibn Abdissalam ṣe wọ́n ní kọ́rọ̀ wọn kún wọ́n kọ́rọ̀ wọn kún wọ́n kọ́rọ̀ wọn ṣùgbọ́n tí wọ́n bá kọ́ láfa bó la ṣe òun wa ibẹ̀ yẹn wá lọ́rọ̀ wa ibẹ̀ yẹn iná ni ọ̀rọ̀ wa so bí eléyìí bó ṣe rí iná ni kí a gbọ́rọ̀ afásíwájú kí a wá fi mà níbi inshallah ta'ala. mọ́jà mú ṣáàdì kékeré kò pé bóyá lè dáhùn yóò fà wà alá asli al-umumiyya eléyìí lórí ìpìlẹ̀ ti gbogbogbò yóò ìpìlẹ̀ ti gbogbogbò lórí ṣòkòtò ṣáàdì kọ́ ó ní ìpìlẹ̀ gẹ́gẹ́ bí yẹn jẹ́ onísúnnà fẹ́ni yẹn jẹ́ onímọ̀. Allahu al-musta'an so fahuwa ala asli al-umumiyya àfáàní eléyìí yẹn lórí ìpìlẹ̀ gbogbogbò iná nù ìpìlẹ̀ gbogbogbò níbo àfáàlásẹ láà al-umumiyya níbí látara wọn mú látara kalima al-amma àwọn al-awam iná nù pé ó wà nípìnlẹ̀ ìjẹ́ àmì iná nì túmọ̀ ó wà nípìnlẹ̀ ìjẹ́ àmì pé á kàkún ara àwọn èèyàn yókù ni á kàkún ara wọn general people àwọn awamu nas àwọn ayuha nas ntí wọn sọ iná nìyẹn sọ wọn sọ pé ìpìlẹ̀ gbogbogbò torí pé shurutu ijtihad ó pọ̀ ṣùgbọ́n eléyìí nítorí ìpìlẹ̀ òun ni kíni kó jẹ́ onímọ̀ kó jẹ́ ahlu sunna
nbọ̀lẹ̀ ti rí léyìí ìkàkùkà ìtukùtù nítorí kí ni nítorí pé ẹ ṣáfẹ́ takọ ẹnìkan ẹ sì fẹ́ sọ tí ó wà fákọ̀ dìsáyà tí ẹ fẹ́ gbé tí ó wà fákọ̀ ìntẹ́yìn ń polongo ẹ fẹ́ gbé rinlẹ̀ ẹ fẹ́ fi rinlẹ̀ Allahu musta'an. إذن يجوا أن يقول ولما كان العامي حراما عليه النظر بالأدلة الذي حرام من يجي بعض الناس هذا هو أدلة ولما كان العامي شاء إكاكوكامي ولما كان العامي ولما كان العامي كيش العامي إنه لو أمبه ميمي أوبا شدة إما يشدة ركورو أوبا رباني torí pé tẹ́ bá ti lè sọ pé àmì ó ti ń túmọ̀ nǹkan mi ẹ ti ń kàkàwé kàbáyé al-àmì walamma kana al-àmìyyu haraman alayhi an-nadharu fi al-adilla wal-istinbat tó ń bẹ ní kẹsẹ walamma kana al-àmì kẹsẹ tó ń bẹ ní al-àmì mímì ó gba ṣáda afárasẹ ẹ lọ tó ṣe. haraman alayhi an-nadharu fi al-adilla nígbà haraman ní bẹ́ẹ̀ ní kí ìbáṣọ nínú kókó náà bẹ́ẹ̀ wà nílẹ̀ àwọn jẹjọ àwọn yìí wọ́n á di gbogbo àbá yìí lórí ìgbésẹ̀ wọn gbọ́ síbà wọn àwa. wọ́n bẹ̀rẹ̀ sí ìwọlé sí ẹni tí èsì àfa pé lábàdà bẹ̀rẹ̀ wọ́n kò bẹ̀ wẹ̀rẹ̀ kẹ̀kẹ́ wọlé sí ìbáṣọ wọ́n kò bẹ̀ pàtàkì gàdìgàdìgàdì àwọn ọ̀sán wọn ni kánà muhammed alẹ́dì bá ti àlẹ́ ìkẹsùn nínú jáde. sọ ẹni ká fẹ́ jẹgọ wọn á gbé gbogbo àwọn afáàyè gbogbo wọn sípò àwa àti play rẹ náà rọ Sheikh Adil Ash-Shurbaji hafidhahullah ta'ala pé kí gbẹ̀ntì àfáàṣẹ nìyẹn pé wọ́n pín àwọn èèyàn sí méjì من حيث الاجتهاد نقوم اسمجي مجتهد اتعامي so Ibn Uthaymin náà àwọn náà ṣe ní ọ̀rọ̀ tẹ kàtẹ gbọ́yé àwọn náà ṣe bẹ́ẹ̀ pé àwọn èèyàn méjì ní ìmọ̀ kó jẹ́ mujtahid tàbí muqallid wọ́n sọ bẹ́ẹ̀ mujtahid tàbí muqallid so mo ń bọ́ abẹ́ insha Allah ta'ala so ẹ̀yin náà fi hàn lẹ́ pé al-ijtihadu yatajazza yẹn lè jẹ́ mujtahid níbi fánù kan kó má jẹ́ mujtahid inú fánù mi ntí Ibn Uthaymin sàmìyàwó inú fánù tí yẹn ti ṣe mujtahid yẹn muqallid yẹn bẹ́ẹ̀ àmì yẹn bẹ́ẹ̀ torí pé kí ni yóò gbé tíra wọn fáwọn yóò ká ni mo ń bọ̀ abẹ́ insha Allah ta'ala so ṣùgbọ́n bí tó bá ti jẹ́ tó jẹ́ mujtahid ni ó máa jẹ́ ṣùgbọ́n bí fánù mi àmì iná ni ó máa jẹ́ muqallid náà ni ó máa jẹ́ torí pé kíni torí pé ghayatu ntọ́ ọ̀rẹ́dọ̀ rẹ̀ pé yóò gbé tíra afa kan yóò ká ni ntọ́ afa báyìí sọ iná ilé kì í pé òun ní ọ̀sẹ̀ wo àdínlá fúnra rẹ̀ ní fún akó nǹkan jáde fún akó ìmọ̀ jáde so bó ṣe rí náà ni tí wọ́n sọ iná ilé ẹgbẹ́ yìí dáadáa. so lẹ́yìn náà níbi yẹn pé walamma kana al-mukhadram iná lọ́wọ́ bẹ́ẹ̀. ليش المحدرم في شيء المحدرم ينال به المخضرم ينال به الزبيدي تاج العروس أصلي المخضرم بفتح الراء المخضرم بفتح الراء ما شاء الله سو ده لي يعني تنقل يعني أما لو يلا لقوا تربكني اسم المفعول اسم فاعل المخضرم سمعتوا أنه تاني المخضرم ينال به nani o wa nbẹ. ìwé ẹni dẹ́yẹ nìyẹn níbi kan pé a ò gbọdọ̀ fàyè ọ̀fàdájọ́ yọ o ti bá yẹ wọlé níbi ìjẹ́ wọlé fàdájọ́ yẹ nìyẹn wà nàbẹ́ màmú bíi kaba ilé abẹ́ wo náà yẹ wo màkà wà ọkọ̀ bẹ́ẹ̀ ẹ wọlé wọ́n dà kúndàmà àlà màkà náà ní tẹ́lá ti tìlọ́ sí nǹkan tó dẹ́yẹ wà nàbẹ́ màmú bíi kaba ilé abẹ́ wo náà yẹ wo màkà wà ọkọ̀ bẹ́ẹ̀ ẹ wọlé. والنظر المعمول به يعني من فهو يمكوا يمكوا كيش انتم سنة المعمول به الاستنباط والنظر تعرف شيء تام إشالة لوري يورا ويا يوم أكبر شيء أنتوا صينانية. أترينسين كان آثما فإذا أقدم على محرم تي العام أتي المخضرم أتي الجهال من النسبة إذا اجتهد فأقدم على محرم طبعا في لي شيء اجتهاد تي اجتهاد رواق بلا سيبي ولا شيء إن تجي حرام كان آثما بإطلاق يوم عجل شيء يعني لو دي يوم عجل شيء أنت ما وصينا إليه
wọ́n wàjà áàdì ilà áwùjì ilà àkírọ̀. sàfáàní ẹlẹ́ṣẹ̀ ni ó jẹ ẹlẹ́ṣẹ̀ iná ni kíni iná ni ẹni tó bá ṣe ijtihad báyìí iná ni ó jẹ yẹn ni pé ẹni tó jẹ́ ń bídà tó ṣe ijtihad ẹlẹ́ṣẹ̀ ni ó jẹ. wọ́n sọ síwájú náà pé ṣètìrí àwọn tí bàbá ń bá wí nù àwọn níbi dá Allahul musta'an Allahul musta'an. pẹ̀lú ojúbọ̀n ilé ìtọ́kẹ́ ìyàwó bí táwọn sọ yẹn yàrá ìwádìí kàdé mi ojúbọ̀n ìjẹ́lẹ́sẹ̀ wọn nítorí yẹn àwọn bídà náà sọ kọ́ sọ pé ọ̀fẹ́ lọ́ọ́ ti gbẹ̀mí kẹwọ́n lórí la ẹlẹ́sẹ̀ náà lọ́nà sọ̀rọ̀ yẹn nínú ọ̀nà tí ẹ̀sẹ̀ ti máa ń jẹ́ títún bídà ni pé ó tún máa ti gbìyànjú nínú ẹ̀sìn ó tún máa ti fatiwa ó tún máa ti gbìyànjú nínú ẹ̀sìn àwọn bídà náà sọ kọ́ sọ pé ọ̀fẹ́ lọ́ọ́ ti gbẹ̀mí kẹwọ́n ọ̀dà áàdì ilà áwùjì ilà àkírọ̀ pẹ̀lú ojúbọ̀n ilé ìtọ́kẹ́ ìyàwó bí táwọn sọ yẹn yàrá ìwádìí kàdé mi ojúbọ̀n ìjẹ́lẹ́sẹ̀ wọn nítorí yẹn. ẹ̀wọ̀n tí a fa ka ẹ̀wọ̀n tí wọ́n tú irú ẹ̀ríkẹ́ mọ̀sọ́kí máa pàkíyèsí sí eléyìí nìkan kọ́ ọ́ kí Allah subhanahu wa ta'ala yẹ kí n rántí torí mi ò kọ́ra àwọn kaba yìí kalẹ̀ so irú tí wọ́n sọ pé àfẹ́ yìí wòṣe iná àwọn tú direct mi pé zahara wajhu ta'thimihi ojú pọ́nà ìjẹ́lẹ́ṣẹ̀ wọn ẹ̀dá kun dọ̀míìrò yẹn ló wà ń bẹ́ o dọ̀míìrò yẹn kan iná ló wà ń bẹ́ wọ́n yìí tó sáwọn tó pọ̀ irú tí Ustaz Jibo náà ṣe ilé ìpèkínì wọ́n ṣàlàyé pékínì tó bá fi lè tó jẹ́ pékínì tó bá fi lè iná ló wà ń bẹ́ wọ́n padà ń dájú rẹ̀ kọ́ yẹn èyí náà ń dájú rẹ̀ àbí ẹ̀yin náà ṣe kí ni torí pé tó wà ní ọdẹ́nu yìí òun ni pé àwọn oníbídà èyí náà ní so torí ẹ̀ ò jẹ́ kẹ́ tu bẹ́ẹ̀ ilé lábẹ́ sàbí kò sí wàhálà ń bẹ kò sí láì fi kankan bẹ wọn kí wọn máa mú yàn lórí nǹkan yẹn á mẹ́yìn náà lórí rẹ̀ ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ ń ṣe mú yàn làwọn ṣe mú yín àwọn kan pàkíyèsí lásán torí pé àwọn ò dàbí yín. àwọn bídà náà sọ kọ́ sọ pé ọ̀fẹ́ lọ́ọ́ fi gbẹ̀mí kẹwọ́n lórí la ẹlẹ́sẹ̀ náà lọ́nà sọ̀rọ̀ yẹn nínú ọ̀nà tí ẹ̀sẹ̀ ti máa ń jẹ́ títún bídà ni pé ó tún máa ti gbìyànjú nínú ẹ̀sìn ó kò náà ti fatiwa yọ́ọ́ máa gbẹ̀sẹ̀ nítorí kò sí gbogbo ẹ̀. سؤال نسي وبهذه الأوجه الأخيرة ظهر وجه تأثيمه وتبين الفرق بينه وبين المجتهد المخطئ في اجتهاده ẹ̀rí afáṣàlàyé wọ́n mú àpèjúwe wá lọ́nà tí oníbídà tí ó gbà jẹ́ ẹlẹ́ṣẹ̀ oníbídà tí ò ní àhàlíyà tí ó gbà jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹ̀rí wọ́n ti mú bá síwájú pé kullu rasikhin la yabtadi'u abadan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n wá ṣe kí ni lẹ́yìn ìgbà tí wọ́n ṣàlàyé tán tí wọ́n ṣe darbul mithal pẹ̀lú al-aami pẹ̀lú al-juhal min an-nas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n padà wá láǹdẹ̀ sí pé ojú pọ̀nà tá a gbà ṣàlàyé yìí o pẹ̀lú pé àwọn tá a sọ yìí pé àwọn ilé ìjẹ́ ẹlẹ́ṣẹ̀ àwọn ilé ìjẹ́ ẹlẹ́ṣẹ̀ àwọn ilé ìjẹ́ ẹlẹ́ṣẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni níbi dáadáa tó náà bá ṣe kí ni tó bá ṣe irú nǹkan yìí tó jẹ́ pé kò ní àhàlíyà yóò ṣe kí ni òun náà jẹ́ oníbídà òun náà jẹ́ ẹlẹ́ṣẹ̀ àwọn náà máa jẹ́ ẹlẹ́ṣẹ̀. ìyàtọ̀ wá hàn lẹ́yìn náà láàrin wẹ́ẹ́ tá a kọ́sọ̀ yẹn wà bẹ́ẹ̀ nàlẹ́ mọ̀ṣẹ́ ìlú mọ́kútẹ́ ìfìkí àdìyí àti láàrin tó jẹ́ olùgbìyànjú tó ṣe mistake nínú ìgbìyànjú ti tiẹ̀. kí ni gbẹ́mí pariwo bẹ́ẹ̀ ọkọ̀ tó gbìyànjú kankan ẹgbẹ́ pé kí ni ọjọ́ kò gbìyànjú lára rẹ̀ ẹgbẹ́ kó bá bàtà ń sọ nífi kí ni ṣe gbìyànjú jáde bẹ́ẹ̀ òun náà tó ń bàtà ń sọ nífi ìgbìyànjú ti tiẹ̀ tó bá rí. tó yẹ kó ló gbìyànjú kakọ̀ nùsùn náà tẹ́lẹ̀ gbìyànjú pẹ̀lú ìgbìyànjú ti tiẹ̀ o lè fọ́ọ̀sì ìgbìyànjú ti tiẹ̀ lórí wọn àtàkẹ́ kó ẹyẹ sọ gbìyànjú èmi lè gbìyànjú ẹ̀kẹ́ ìgbà tó gbìyànjú níta bẹ́ẹ̀ mú ni wípé ẹ̀yìn ló kù báwọn kì í ṣe gbìyànjú ẹ̀yìn ni sẹ́yìn wá dé kó ẹni tẹ́ pè é mú ìṣẹ́ yìí táwa sọ wípé nítorí nígbà náà kọ́ nàkọ́ táwa tó máa nàkọ́ ẹ ti mú ẹ̀rí wa lẹ́yìn tó bí yà tó ẹ̀rí mu táwa ti fẹ́ nìkan ó gbọ́dọ̀ bá alẹ́ yín pẹ̀lú kọ́yà yẹn ẹ̀ẹ́dẹ́ ìfẹ́ kan nínú ẹ̀sìn pẹ̀lú kọ́yà. naam màá dúró báyìí insha Allah ta'ala ó ti ń gùn bíi láì ta lẹ́sẹ̀kẹsẹ̀ náà màá bẹ̀rẹ̀ ẹlẹ́kejì insha Allah ta'ala kò ní dọ̀la rárá bi'idhnillah so kí a yanjú gbogbo ẹ̀ lálẹ́ insha Allah ta'ala so a dá padà síbi ọ̀rọ̀ tí mo play last year bẹ̀ láti tẹ̀síwájú bi'idhnillahi azza wa jal wallahu ta'ala a'la wa a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.